treasure kéèyàn kàn gbà fọ́lọ́run ní pẹpẹ ọ̀rọ̀ ohun tí ń ṣe ọ́ ìkọ́ ní ọ̀pá àwọn ìwọ nìkan tí ń ṣe àwọn èèyàn kan burú pátápátá tó bá jẹ́ pé ọlọ́run kan lè tan tẹlifíṣàn kan fún wa táwọn rí pé èyí náà níṣòro èyí pé ìṣòro tẹ́ni ti wọ 99% kan lókùn tí ó fi já sínú wọ́n wá wo ti ọjọ́ 46 ni ó sì dúpẹ́ àwọn èèyàn ti rọ́ sí gan tí wọ́n mọ̀ bí wọ́n ti jáde mọ́ ẹni ayé rẹ̀ ta kò burú tẹ́ni ayé rẹ̀ ti sùn tó ti jóná kan ẹni wọ́n bá kalẹ̀ òjò ẹni tí wọ́n bá wọlé. وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجنة يردها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله واستغفروا لذنوبهم ومن يغفر
شاء الله الكريم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما. آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ọba tí ń ti ń bẹ ká tó máa bẹ. alhamdulillah. ọba tí ó máa bẹ nígbà tó bá rẹ bíbẹ tàwa ẹ̀dá. Allah. ọba tí bíbẹ rẹ ṣáájú wa, ọba tí bíbẹ rẹ ó tún gbẹ̀yìn wa. Allah. lahul mulku wa lahul hamd. tiẹ̀ ní gbogbo kápá, tiẹ̀ sì lọ́pẹ́. bẹ́ẹ̀ náà ọba dúpẹ́ fún ọyọ́ kàmpù. in shakartum la'azidannakum wa la'in kafartum inna 'adhabi lashadid. àwọn ọ̀sà ìmọ̀ọ́rẹ́ àdúgbò fún ọ. alhamdulillah. àwọn ọ̀sà ìmọ̀ọ́rẹ́ àyàn. àwọn ọ̀sà ìmọ̀ọ́rẹ́ agbógo fún ọ, agbósùbà fún ọ láàrin. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo ẹjọ́ bàbá kọ́lọ̀ sórí fóun gbólóhùn ẹ̀yọ̀ kan lọ́n fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ pé alhamdulillahi rabbil alamin. wa ba'd. lẹ́yìn yìí gẹ́gẹ́ bí ṣe ìlànà àádà tiwa wípé ká máa ṣe wá síbà tí ń ṣe yìí nípasẹ̀ bílù ti ṣe rí. pàtó tí mo fẹ́ bá sọ̀rọ̀ lé lórí lónìí ni wípé kanzu treasure kí a ń pè bẹ́ẹ̀ pẹpẹ ọrọ̀ oore tó ti wà nílẹ̀ àgbọ́mọ̀gbẹ oore téèyàn ná tí kò ní tán, lẹ̀kùn téèyàn kàn tí ó mọ sí, oore téèyàn ń béèrè téèyàn ọmọ béèrè ọ̀kan tó mọ fún lọ́gọ́rùn-ún là ń pè ní kanzu. ọ̀rọ̀ díẹ̀ ni mo fẹ́ bá a sọ nípa ẹ̀ lásìkò bá tọ̀ wá. Yorùbá ló ti yẹ ká mà ní ohun tá à ń pè ní kanzu ní Yorùbá fi sọ wípé kò sí ẹni tí Ọlọ́run ò ṣe fún. àfẹ̀dá èèyàn tí ọba ní tòun ò tó òun. gbogbo wa lẹ́rú Ọlọ́run, gbogbo wa Ọlọ́run sì nífẹ̀ẹ́. wa ma nasrun illa min indillah. àánú àrànṣe kì í wá láti ibì kankan àbí látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run fi àánú rẹ̀ bá wa lò púpọ̀, ó sì fi kẹ́ rẹ̀ bá wa lò, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ náà bá ti lè ní ojú kòkòrò tí ò ní ayọ̀ ọkàn wàhálà ni. treasure tí mo fẹ́ bá a sọ lónìí ìdásí pé pàtó kí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ bí àdé Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní kí ni pẹ́pẹ́ ọ̀rọ̀ tá a ná tí ò ní tán, kí ni lẹ̀kọ́ ajé tá a máa kàn tí ó sì máa sí fún wa. oríṣi Ọlọ́run ní nǹkan ẹyọ kan náà ni wọ́n ní kí ni, ó ní al-qana'atu kanzu la yafna. wọ́n ní kí ni treasure, kí ni ilẹ̀kùn ajé, kí ni ilẹ̀kùn ọrọ̀, kí ni agbọ́mọ̀gbẹ̀ oore. Ànábì wa ní al-qana'atu ẹ̀rí ayọ̀ ọkàn, self-content, kí n tẹ̀dá ní o tó kanzu. ó ní pẹpẹ ọrọ̀ ni o, lẹ̀kùn ajé ni o, la yafna tí ò ní ká. pé lẹ̀kùn ajé kan ṣoṣo tó wà fọ́mọ ẹ̀dá tó mọ̀ kàn bẹ́ẹ̀ tó sì máa rí sí oníkọ́ láyọ̀ kan, tiẹ̀ ò ní jẹ́ tẹlòmíì ò ní jẹ́ tiẹ̀. ọjọ́ tí gbogbo ẹ̀dá ayé bá kọ́ lọ ní treasure self-content pé tèmi ní, mi ò ní wá ohun tí ò sọnù, níjọ́ tí gbogbo wa bá tó lè ní gbogbo aládéyàn. àbá akọni kan ó ní gbogbo ẹni ọba ní ayọ̀ ọkàn o, àtàwọn máàlìkù. ìgbà máa gún bàzá bẹ́yìn mi gbọ̀nù rí. fàǹtà wà máàlìkù dúnìyà sàwárò. fàǹtà wà máàlìkù dúnìyà sàwárò. àwọn ọ̀jọ̀gbọ́n àwọn akọ́nilẹ́kọ̀ọ́ wọ́n ní. ìgbà máa gún bàzá bẹ́yìn mi gbọ̀nù rí. lẹ́kùn tẹ̀sán akọ́nilẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ní mo ti rí tó bá lọ ní ayọ̀ ọkàn tó wá jẹ́ tó bìlífù pé
ilé yìí ni tèmi, ago yìí ni tèmi, bàtà yìí ni tèmi, ọkọ̀ yìí ni tèmi, ìyàwó yìí ni tèmi, ọmọ yìí ni tèmi, ìṣẹ̀mí ayé yìí ni tèmi, tó ránjú má dé èèyàn kankan mọ́. Wọ́n ní kọ́ ọbẹ̀ ti lè ní ayọ̀ ọkàn. Fa'anta wa maliku dunya sawa'un. Fa'anta wa maliku dunya sawa'un. Wọ́n ní wọ àtàwọn ọba ayé wọn lẹ́gbẹ́ ní kì í ṣe wípé ọkọ̀rù ilé tí wọ́n kọ́, kì í ṣe pọ̀ lóru mọ́tò tí wọ́n lò, gbogbo ohun táwọn náà níyẹn tí wọn bá nítẹ́ lọ́rùn pẹ̀lú ẹ̀ ìwákùwà ni wọ́n mọ̀ wá tẹ̀mí wọn fi bọ́. Àní ohun tí wọ́n ṣe fún ọ yìí, ohun tí wọ́n ní òtó ilẹ̀ lòmí ń béèrè pé Ọlọ́run dèédé kan báyìí ni kò ṣe fún òun. Ohun tí wọ́n ní kò tó yìí ilẹ̀ lòmí ń béèrè pé bí Ọlọ́run bá lè fóun nínú ẹ̀ tóun ti dà. Kọ́nà mi ó tó jìn treasure ń tà pé ní kanzu, pẹpẹ ọrọ̀, lẹ̀kùn ajé, lẹ̀kùn oore, gbogbo àwọn èèyàn lónìí ẹ̀mí wa ti dí. Al-Qur'ani sì sọ fún wa, ó ní innal insana li rabbihi lakanut. Innal insana li rabbihi lakanut wa innahu ala zalika lashahidun wa innahu bil khayri lashadid. Ọlọ́run ní pọ́blẹ́mù tó mi èèyàn ní pé wa innahu bil khayri lashadid. Ọlọ́run ènìyàn ti fẹ́ràn oore jù. Owó yìí èmi ni mo fẹ́ ni, dọ́là yìí èmi ni mo fẹ́ ni, Amẹ́ríkà yìí èmi ni mo fẹ́ lọ, mọ́tò yìí èmi ni mo fẹ́ lò. وإنه لحب الخير لشديد. Ọlọ́run ènìyàn ti nífẹ̀ẹ́ sí oore jù. Gbogbo kan la fẹ́ ní, gbogbo kan la fẹ́ jẹ́, gbogbo kan la fẹ́ tó, ìní dúró bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí ń bá wa sọ ni treasure, pẹpẹ ọrọ̀, lẹ oore tó ju oore lọ. Tó bá jẹ́ pé wọ́n nìkan ló ní gbogbo Nàìjíríà yìí, tẹ́mi rẹ̀ ọ̀bá balẹ̀ kó ní ayọ̀ ọkàn, ọ̀fẹ́ gba Kútọ̀nù mọ́. Tó bá jẹ́ pé wọ́n lọ́wọ́ fún Nàìjíríà àti Kútọ̀nù, tó ọ̀bá ti ní ayọ̀ ọkàn, ọkàn rẹ̀ ọ wálẹ̀ pé alihamudulilá, ọ̀fẹ́ gba Tógò mọ́. Tó bá jẹ́ pé Ọlọ́run tó pa Tógò papọ̀ fún ọ torí àìláyọ̀ ọkàn, ó tún kọ́ gba Ghana. Kò sí oore tí ò tó yàn. Àìláyọ̀ ọkàn ní ń já béèrè sí. Kò sí ohun tó lọ fún ọ yìí tó ọ lò, àríwájú kò, ohun lọ fún ọ yìí tó ọ lò, ó tó ọ ná, ó tó ọ sáyé. Ṣùgbọ́n àlàákùn àtàkàtún àtàkùn. Ohun tá a lọ́lọ́ ní treasure pẹpẹ ọrọ̀, Ọlọ́run ti gbé pẹpẹ ọrọ̀, ó ti gbé àpótí ajé sọ́dọ̀ wa, àwa la àkókò ẹ̀. Kí ni àpótí ajé òun? Fàrùtọ́ọ̀bì máa kọ̀ sámà láhùlákà, tẹ́kùnrin abinanas. Ohun tó bá láti jẹ́ tiẹ̀ yọnu. Tẹ́kùnfò lólò gbàgbọ́lọ̀, àwọn kan ò tiẹ̀ lójú tí wọ́n fi wò ó. Ẹnu bí ó tó àwọn pé àwọn tí ń lo Android phone ọ̀já, àwọn tí ń lo Android. Kí ni problem rẹ? Ọwọ́ akóra rẹ sí òòrùn torí pé o ní ìdí ńláńlá, okóra rẹ sí òòrùn torí pé o ní flat tummy, o ní six pack, ọmọ ìdààmú six pack lẹ́gbẹ̀ẹ́ six car. Ọkùnrin ńlá. Àpè platform kí ló dà fún yàn? Àwọn méjì lè look fit, ó bá look fit ẹ̀mẹ̀rẹ̀ ògùn kí ó kù. Àní gbogbo Ọlọ́run ti náwó rẹ sí, Ọlọ́run ní treasure tí ò lè tán, alùpàdà ní ayọ̀ ọkàn wà ókè pẹ̀lú tán fún ọ̀hún náà. Ṣé dúdú adúmáradán ni ọ́ wà ókè pẹ̀lú ẹ̀? Ṣé dógó ni ọ́ wà ókè pẹ̀lú ẹ̀? Ṣé akúyẹjọ́ ni ọ́ wà ókè pẹ̀lú ẹ̀? Ṣé kéwú lọ mọ̀ wà ókè pẹ̀lú ẹ̀? Ìwé lọ mọ̀ ẹnìkan ò ní mọ gbogbo nǹkan. Ọ̀kọ́fà kúlà fọ́kà kúlà fi ẹ̀lìmì ní àlè. Gbogbo wọn bá jẹ́ nǹkan bẹ lókè. Gbogbo nǹkan ọjọ́ òun náà àwọn kan bẹ sálẹ̀ rẹ̀. Kí ló tó wá fẹ́ para rẹ̀? Kí ló tó wá gbé àfikání ò lè ní gbogbo nǹkan. Tọ́lọ̀ wọn bá ti ní kí tí ọ̀dà máa mú mi sí, kìí ṣe gbogbo nǹkan dá ní rẹ̀ wà. Kìí ṣe gbogbo nǹkan dá ní rẹ̀ wà. Kìí ṣe gbogbo nǹkan tó wà sọ́ọ̀lì ní tó wà bí ihsan aw ahsan. Kìí ṣe gbogbo nǹkan tó dá ní kìí ṣe gbogbo ọmọléèwé tó gba pass tó gba very good òun náà ti pass gbogbo akọ́lágbà excellent. Mo ti ń bẹ́ bí rẹ̀ wà náà nù sẹ́ pé tá a bá lo good
òyìnbó fún kan lè fi ó ká máa lo very beautiful ṣùgbọ́n ohun tó gùdù náà ti gùdù tọ́lọ̀ bá gbé ọdẹ kò beautiful bónọ́sì kì í ṣe gbogbo nǹkan tó dáa ní rẹwà ṣùgbọ́n ohun tó bá rẹwà ó ti dáa rí ohun tó bá sì ti rẹwà á máa ní wàhálà nù bí wọn bá kọ́ tí bẹ̀rù flash péré tí ń wu kókó tí ń wo bẹ̀ kọ́lọ̀ lè kọ́ tí bẹ̀rù flash láì ṣe interlocking yẹn nìkan ò ní bú ọ akọ́lé alájà méjì interlocking ti túláàsì ọkọ́lé alájà méjì wọn gbọ́dọ̀ wọn fi rí irú omi kó ṣe omi ó ti túláàsì kó kùndà ó ti túláàsì so tí nǹkan bá ti rẹwà jù máa ní ṣe pẹ̀lú maintenance wa lè kó orí fún bá ọ àwọn ọ̀hún ti gbé ọ síbi tí wọn náà lọ pé alihamudulila mo ti wà ókè gẹ́gẹ́ bí èèyàn tó bá wà kú wa mọ maintenance rẹ̀ lọ́pàá ọ. وإنه لبالخير لشديد. ẹ̀tọ́ ni ká bí ẹ̀tọ́ ẹjọ́ mi yà gbọ́dọ̀ dúró ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ wa ni pé ẹlòmíì ò tí ì ríra rẹ̀ rí bọ́lọ̀ sórí kan fóun wọ́n wá ní kí aláwọ̀ wá treasure aláwọ̀ wá pẹ̀pẹ̀ ọ̀rọ̀ aláwọ̀ wá ká dé kó pé èèyàn dé wọ́n á lọ bí ànábì pé kí ni treasure wọ́n wá ní àlùkò náà atu káàzù láàyò fúnà ó ní treasure pẹ̀pẹ̀ ọ̀rọ̀ tó lágbára jù ní kó láyọ̀ ọkàn a ní gbogbo kan ò ní nǹkan tán ìgbélayà kalẹ̀ ní òjò ní ọ̀yà yìí ní sì ń darú kò jẹ́ tí ọ̀yà onísìnyí a sì yà á kán kò tẹ́ ní ọ̀yà ìwọ ti yà bẹ́ẹ̀ tó sáìsì rẹ. kọ́nà mi wà ní. ọkùnrin tá a fi gbọ́dọ̀ ó di ayọ̀ ọkàn àní tó o ní yìí sẹ́ tẹ́lòmíì pa ni kò ní ṣe nǹkan bí ìwé ọmọdé bẹ́ẹ̀. ṣùgbọ́n kí ló tó rí bẹ́ẹ̀ kí ló tó ìṣẹ̀mí ayé àwọn èèyàn orí bó ti rí nǹkan ẹ̀yọ̀ kan ni. gbogbo ẹ̀dá tọ́lọ́run dá kò sí ìtòrí controversy pẹ̀lú wọn. àfàwáyà ó sì sọ fún wa nìkan ó ní khalaqal insana fi ahsani taqwim. ولقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. ولقد خلقنا الإنسان في أحسن تقويم. ọlọ́run mi mo dé èèyàn mi èèyàn fi ahsani taqwim mo design mo di ẹ̀dá nígbà tí wọ́n wá design tí mo di ẹwà beautiful yẹn. ثم رددناه أسفل سافلين. رددناه أسفل سافلين. ọlọ́run dá yín padà sí ọyẹ pẹrẹ jù. ẹ̀wù sẹ́ àti mo fẹ́ rẹwà àìrẹwà ni ó padà gbẹ̀yìn mo fẹ́ rẹwà. àti mo fẹ́ ní àìní nímọ̀ lẹ́yìn tó o bá ní àìní nímọ̀ ní ọgbẹ̀yìn níní. àti mo fẹ́ tó àìní tó náà ní ọgbẹ̀yìn mo fẹ́ tó. àti tó o bá tóbi pátá o ò ní tóbi tó wà pé kò sẹ́ni ó tó wọn láyé àti ò ní tóbi débẹ̀ kí wọ́n lè fọ́ yí. àti ò ní rẹwà débi kò sẹ́ni ó rẹwà tó lè yí. àṣẹ okó fún ẹ pọ́blẹ́mù yìí ò ní díẹ̀. ó ní mo dá yín bí tọ́ da ṣùgbọ́n bí tọ́ da ń wá dá yín padà sí àìdá. pẹ̀lú ọlá rẹ̀ yìí kí wọ́n sọ pé ó sun inú yẹ̀pẹ̀. pẹ̀lú bó ṣe múra kankan tó lè fẹsẹ̀ tẹ̀lé ẹ̀ lè lásán ọgbà jẹ́rìí kó tó wọ sọ́ọ̀sì sùn. àti pẹ̀lú gbogbo tìrì náà ilẹ̀ ọba yanu. kírímù orí fi para wọn ọṣẹ ẹlòmíì mú àwọn ẹgbẹ́ mẹ́ta ọ̀tọ̀ lọ sí àárọ̀ kùtùkùtù ọ̀tọ̀ ní ọṣẹ ọ̀sán ọ̀tọ̀ lọ́ṣẹ ẹ̀wẹ̀ alẹ́ tó fẹ́ lọ sùn ọṣẹ ẹ̀wẹ̀ game over ọṣẹ para game over tẹ bá débi collection perfume ẹlòmíì ẹ̀wọ̀ ọba yìí game over àwọsọmọwọ kàná ọwọ́ agbásọ kan lọ òní gbé padà mọ́ game over. ọ̀rọ̀ ẹ̀rọ afẹ́ gbọ́ ìwọ la fẹ́ rí o ò lè dárìn àfi káwọn èèyàn tẹ̀lé ọ sàárẹ̀ lọ́wọ́ lọ yìí ẹnìkan tẹ̀lé ọ. ọlọ́run yẹ̀yẹ́ wa débi pé bá a bá gbin iṣu yóò wù bá a bá gbin àgbàdo yóò wù tá a bá gbin ọkà bàbà yóò wù tí wọ́n bá gbin iṣu tó gbẹ́lẹ̀ ní ìsìn wọn kì í iṣu bọ́ tí wọ́n bá fi tó ọ̀sẹ̀ kan yóò wù níjọ́ tí wọ́n ti ń sin àwọn èèyàn ọmọ ànábì Ádámù òwú rí.
àṣẹ iṣu èkó ọgbà dùdù wa lọ torí bẹ́ẹ̀ bá mú iṣu èkó kí bọ́ọ̀lù ọ̀sẹ̀ kan lọ́jọ́ yìí ó pè mo dé àgbàdo lọ́jọ́ yìí padà láàrin ọjọ́ mẹ́rin ló pè mo dé ìjọ tí wọ́n ti sin bàbá rẹ̀ sóhù ìjọ tí wọ́n ti sin ìyá rẹ̀ sóhù ìjọ tí wọ́n ti sin bàbá ńlá bàbá rẹ̀ sí wọ́hù. ajẹ́pẹ́tọ́ ọba sì wọ́n náà ọlọ́nu ọba lẹ̀ lọ o ò ní nàró o ò ní hù o ò ní tawé o ò ní tàbò. Dumaradina wazifala safilina. Dumaradina wazifala safilina. Alukara ni treasure kí ni pẹ́pẹ́ ọ̀rọ̀ alikọ́nà lọ ní ayọ̀ kan o lè wà òkè títí kó tún wà òkè ju òkè lọ. Pé ó ti dáa fún àwa níṣẹ́jú dáadáa lọ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Àwa ti lówó kọjú owó irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Àwa ti rí ṣe kọjá rí ṣe ẹ̀rọ kọ́kọ́ nínú pé àwa tó bí àti rí ṣe kọjá rí ṣe àti lówó kọjá owó àti dèèyàn kọjá èèyàn story ni. O ní limitation bó ti lè kọ́ lọ́wọ́ ó lo ìkẹ́ rẹ̀ fún ọ tó o ní limitation àbí tó o lè kọjá bẹ̀ gbogbo kan tó bá lè kára yóò pè ọ́. O ní ibùdó kí n sọ Yorùbá rẹ̀ limitation ibùdó tí kò sí bí wọ́n ti yàn ọ́ tó oore rẹ̀ ọlá rẹ̀ òkìkí rẹ̀ kò ní dábẹ́ kọjá. Michael Jackson lókìkí ju sẹ́wùmí lọ. Michael Jackson kúrò àdábà bí mùsùlùmí pé kó láàrin ìmọ̀ mùsùlùmí àti sílò nàdò yóò mú sílò nàdò kó mú mẹ́sì kó tó mú ìmọ̀ mùsùlùmí. Gíga rẹ̀ ní díẹ̀dì ẹlòmíì ọ̀gbọ́kọ̀ ọ̀mọ́ mú wọn kàrí kí ló dé tó wá fẹ́ para rẹ̀ kò sí bí wọ́n ṣe lè mọ̀ ọ́ tó tí gbogbo Nàìjíríà wà mọ̀ tẹ́lẹ̀ kọ́ wà Nàìjíríà tó pé gbogbo wa la mọ̀ irọ́ ni wọ́n wá pé gbogbo Nàìjíríà kò sétí kan tí ò gbọ́ irọ́ ni o nílò kìkìlẹ̀ bí gbogbo owó fi mọ̀ kò ní dáa fún ẹlẹ́bi tí gbogbo owó fi jẹnu ọ̀la rẹ̀ wáyé tó ń fúnra rẹ̀ problem kan bí mo fẹ́ kí gbogbo ayọ́ rẹ̀ nìyí aláwọ̀ kan wà àkọọ́lẹ̀ ẹ̀kún ni wọ́n kò lè pa wọ́n lẹ́rìn ọ̀wá fúnra rẹ̀ ní headache mo fẹ́ kẹ́ bọ́ọ̀dù wà òkè wọ́n tara rẹ̀ aláwọ̀ kan ẹni lẹ́lẹ̀ ni wọ́n kò lè wá òkè. Do your best and leave the rest wọ́n fúnra rẹ̀ wàhálà ọ̀wá pé afẹ́ dèèyàn wọ́n ní ojú òjò dèèyàn ni pé nkọ́lọ̀ ti fún ọ̀hún náà kàn ní ìtẹ́lọ́rùn làgbà ṣùgbọ́n àlè ní kí ni tí ó sì ń yá ni àṣàyẹ. Èmi ò rí ohun tá a wá ṣe lórí ilẹ̀ yóò dá. Èmi ò rí ohun tí Olúwa ní ká máa bọ̀ ń bí fún. Ìbá ti jẹ́ ká jókòó láti dáná bí táà ní ṣe láti máa jẹ. Ṣùgbọ́n ìjọ tí Olúwa ní káwọn èèyàn máa bọ̀ wá sórí ilẹ̀ ó fẹ́ pè tiwa. Èpè yẹn wá ń jà. Ẹni èpè òun bá ti tún á jà kò ní bá àwọn Ọlọ́run pàdé mọ́. Ṣùgbọ́n ìjọ tá ń bọ̀ wá sórí ilẹ̀ látàrí dáná kó fẹ́ pè tiwa. Èpè òun náà ni òjá rọ̀ ọ́ ní ojútùú. Èpè ni àlọ́ ó fi pè kí wá di. Ádámù àti àwọn ìsìnkú àtàwọn ọ̀sán òdùkẹ́ lọ. Àbọ̀ iná yá Ádámù sì kú wọ́n tàwọn sáájú kàlìjà náà wàkúlá mi ní àràgádá ní àìsù sí ìtumọ̀ wà ládàbí ọba àti ìṣàjárọ̀ bàdẹ̀kùrù náà mìíràn zọ́ọ̀lìmí. Olúwa Ádámà. Wàkúlá Ádámù sì kú ní àtàwọn sáájú kàlìjà náà. Ọlọ́run la sọ fún Ádámà pé àti wá àti àwọ̀ rẹ̀ ẹ mọ̀ wọ́n náà jẹ́ náà lọ. Wàkúlá mi ní àràgádá ní àìsù sí ìtumọ̀. Wọ́n mú àdìjẹ́ náà wọ́n tí wọ́n jẹ́ ń bẹ̀ tó wá wù ní ẹmọ jẹ. Wàlá tẹ́tẹ́rọ bá àti ìṣẹ́jọ́rọ̀. Etí kunkun lọ́mọ ẹ̀dá èèyàn òfin ní ìsinmi lájẹ́. Ṣùgbọ́n gbọ́ ọlọ́run bá ní kọ́ tẹ̀lé wá sí ìkọ́ gbà pé the best treasure you can give yourself, the best gift you can give yourself, the best blessing, the best grace, the best contentment you can give yourself, just be happy. Be self-content. Wọ́n wá wá kú wáká. Orin tó lè ṣe ra rẹ ni pé Olúwa lórí mo ti wà yìí kò dúpẹ́ fún ọ. Ìmọ̀ wá kun ṣùgbọ́n ní sọ pé ò sí rárá. Torí ẹlòmíì máa ń ṣe bíbà kọ́lọ́wọ́ ọ̀nà wọ àánú sóhun. Àní ohun tó ti ní yìí kọ́kọ́ ní tẹ̀lé. Torí gbogbo ẹ tí ò bá ní tẹ̀lé ọ̀run tá a bá fi gbogbo ayé yìí tọrẹ fún
mò ń wá sí náà ni ó ti wọ náà ni mo fi pé òní fún yín ní treasure yẹn kì í ṣe pé mo fẹ́ ju èmi jẹ́ tí mo lọ wá góòlù fún yín àbí ẹ̀ tí mo wá diamond ṣùgbọ́n ohun tí wọ́n pè ní treasure láyọ̀ ọkàn gbogbo nǹkan ọba nítọ̀ àti lè ní ayọ̀ ọkàn kó o wà happy lórí ohun tó o níyẹn problem pọ̀ ń wá mi ìsìn àná pa. jàmbá dẹ́rọ̀ mi ti ṣe tí ọlọ́run ti fi kẹ́ ọlọ́run ò mú ọkẹ́ mò ń wá sí yóò wá ṣe jàmbá àwọn tọ́lọ́run fi mú owó tí yàwó mi ti rí láyé ọ̀ẹ́kọ́ yàwó mọ́ owó tí olè mi ti rí láyé rẹ̀ olè náà ni o tẹ́ fẹ́ ṣe pè ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run sá sí atẹ́gùn tútù pé mọ àárọ̀ rẹ̀ ń bẹ̀ owó tí olè mi ti rí ọ̀ẹ́kọ́ jalè mọ́ fúnra ẹ̀kọ́ di máa mọ́ ṣùgbọ́n torí ìdarí lánàá kànáà nù mo jẹun lánàá ọ̀kan débi ohun tí òjò màá níbi Ádámù sọ̀rọ̀ nù. Olúwa ní Ádámù àtìyàwó ẹ máa jẹ owó nǹkan tó wà bí ṣùgbọ́n ẹ máa. wọ́n látẹ̀kì ọba àhàzì ìṣàjàrọ̀. ẹ̀rẹ́yà ó ní wọ́n látẹ̀kì ọba àhàzì ìṣàjàrà ṣùgbọ́n èso eléyìí ẹ̀ gbọ́dọ̀ jẹ. wọ́n tẹ́kùn mi náà bàálì mi. wọ́n ní ẹ bá jẹ́ ẹ̀dá àbòsí. فَصَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا وَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ. ẹ dákun ẹ̀yin yẹn ní ẹ̀rọ láyọ̀ kan. ṣé ẹ̀wù méjì lórí mọ̀dúpẹ́ àwọn kan ní o tàbí ọ̀pá àwọ̀ ẹ̀wù ọ̀run wèrè nísìn tàbí ọ̀pá àwọ̀ ẹ̀wù tí wèrè wọlé tàbí ọ̀pá rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀wù ìyàwó mi bó ti rí ṣé ọmọ wípé àwọn èèyàn kan bẹ láyé lákìrìbò tó làwọn wọn ò lójú awẹ́ obìnrin ni wọn ò sì ní ojú abẹ́ báyìí téèyàn wọlé sí. àti béèyàn tó ṣèkúṣe náà kó ìtumọ̀ dúpẹ́ pé àwa alẹ́ nàyàn méjì nàyàn mẹ́rin lójúmọ́. ìbẹ́nu àwọn ọkùnrin tí ò ní nǹkan ọkùnrin ìdáhùn ẹjọ́ wo lò wọ́n dọ̀ lọ. àtẹ́ni títí ọ̀dọ́ ọmọ ó tún sàjẹ́ títí ò le rárá. lóòótọ́ ìṣòro wà bẹ́ẹ̀ sọ pé ìwọ́sà tiẹ̀ ó sì nà ẹnìkan ò tiẹ̀ mọ́ bí tí ń sèyàn. bílẹ̀ bá dá tí ò sèyàn lọ́dẹ̀dẹ̀ adẹ́tẹ̀ fáìn. ṣùgbọ́n tó bá ti gbéra rẹ̀ sáàrin èrò ó sì ọ́gìrì èèyàn ni wọ́n mọ̀ sí gbéra rẹ̀ lọ́ní. olùwárí ọdọ́wà tí àwẹ̀ gbogbo nǹkan ní ẹjẹ́ ẹ̀mọ́ jẹ ilé. فَصَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا ṣètàlì bá kó sí wọn láàrin. وَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ. ṣètàlì bá ti wọlé wípé ohun tí mo ọ̀rọ̀ pọ̀ láàrin ẹ̀gán ohun tọ́lọ̀ ní wọ́n mọ̀ jẹ èṣù sì wọ́n sá adáwà tí àwẹ̀ jẹ nígbà wọ́n jẹ tán. وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ. nígbà èṣù tí wọ́n láti jẹ ààyè tí mo fi wọ́n sí wọn nígbà ọjọ́ pé mi ti fòfin lẹ̀. àìnítẹ́lọ́rùn lè máa wípé no matter what either illegal or legal agbọ́dọ̀ ní àìnítẹ́lọ́rùn ní ojú ló ní etí ló ní ahọ́n ló ní àlàáfíà ló ní owó tí wọ́n ní báyìí fáyà báyìí fọ́ sí o gbọ́dọ̀ wà yìí àwọn kan ni wọ́n fi ń béèrè àlàáfíà tí wọ́n ní lọ́fẹ̀ẹ́. treasure kéèyàn kàn gbà fọ́lọ́run ní pẹpẹ ọrọ̀ ohun tí ń ṣe ìkọ́ ní ọ̀pá ọ̀hún nìkan kí ń ṣe àwọn èèyàn kan burú pápátá tó bá jẹ́ pé ọlọ́run kan lè tan tẹlifíṣàn kan fún wa táwọn rí pé èyí náà níṣòro èyí pé ìṣòro tẹ́ni ti wọ 99% náà lókùn tí ó fi já sínú wọ́n wá wo ti ọgbẹ́ 46 ni ó sì dúpẹ́. àwọn èèyàn ti rọ́ sí gan tí wọ́n mọ̀ bí wọ́n ti jáde mọ́ ẹni ayé rẹ̀ ta kò burú tẹ́ni ayé rẹ̀ ti sùn ó ti jóná kan ẹni wọ́n bá kalẹ̀ òjò ẹni tí wọ́n bá wọlé àyẹ̀wò bá kalẹ̀ bí táyà tó dé òní tó bá fẹ́ yóò dìde ẹni wọ́n ti wá bá wọlé èso ni èso kì í lo oko ogi kọ́ padà èso bá lo oko ogi ojú ọmọ lónìí àfi tí o bá wọ dáadáa àbí ẹ ti kàn kálí tó ti
bó dáadáa gábíà tó ń tò bẹ́ẹ̀ sọ bá ti lo oko yóò gbé sọ̀run wọ́n sì bá wọ kan rẹ̀ nínú ìbá wọlé ó dìde àdúrà ní kókó sì dúpẹ́ ìdí ń bẹ̀rù náà treasure àlọ́ oògùn owó kò ní kọ́ láyọ̀ kan ẹlòmíì ọ̀ka 50,000 lájí rẹ̀ ìwọ̀n ká 1 million ó tó akọ́lọ́wọ́ sí ìlú àpè òun tó wà lákàtì olóhùn kó mọ́ni tó 3 million lákàtì ẹ̀ mọ́ ó lé gan wọn orí ọ̀dá lọ́wọ́ ẹ̀ tí ò ní 3,000 tí ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò ní báńkì àkáǹtì. ìkọkùnrin lọ. adáwàjì àwọn àwọn ẹ̀ jáde lónìí. wà á kára jẹun máa ní mẹ́ta nàfi. ààyè tí mo ní kí wọ́n máa gbádùn kí wọ́n máa jẹ láìsí kí wọ́n máa ná láìsíṣẹ́ kí wọ́n máa bẹ níbi àlàáfíà mo bá ní ẹ̀ bọ́ kà lónìí. وقل نهبطوا بعضكم لبعض عدو. Bọ́lá ọ̀gá ìwúlò yìí wọ́n ní ibi tú ìyẹn ló jẹ́ àpapọ̀ ti kọjá Ádámà àtàwáwù nìkan. Ibi tú gbogbo yín. Ìtumọ̀ lóòótọ́ ọjọ́ náà Ádámà àtìyàwó àwáwù nìkan ni. Ṣùgbọ́n Ọlọ́run ti kó wọn papọ̀ torí àṣepọ̀ ló ní wọ́n mọ̀ sí wọ́n ti ṣe nǹkan sí ẹ̀jẹ̀. Ibi tú ni pé ìwọ Ádámà ìyàwó rẹ̀ àtiwọ́ àti ẹgbẹgbẹ̀rún ọmọ tí ó jáde lára yín tí ò tí jáde Ọlọ́run kó wa pọ̀ jọ́nà. وقل نهبطوا. gbogbo yín bá wọ èèyàn méjì. ìtumọ̀ sí pé àtìyá wa àwa àti bàbá Ádámù àti Éfà Ọlọ́run ti kó gbogbo wa yí papọ̀. wọn ò sá ti bímọ yọ Ọlọ́run wá ní ibi tu gbogbo yín. so àwa náà ta ti wà ní input ta ti wà nínú ara wọn Ọlọ́run gbogbo yín. بعضكم لبعض عدو. ẹ máa lọ sórí ilẹ̀ lọ́dọ̀ بعضكم لبعض عدو. tẹ́ ẹ bá dórí ilẹ̀ بعضكم لبعض عدو. ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì apá kìíní apá kejì ọ̀tá ni ẹ máa lọ sí. ولكم في الأرض مستقر ومتاع إلى حين. ọ̀rọ̀ tí ọ̀dà lọ́rọ̀ fi ti wá nù pé bẹ́ẹ̀ bá ti lọ ẹ máa lọ sọ̀tá. ó dójú ẹ̀ o ẹ̀sọ̀ bíi tá àná bára wa fa wàhálà kò sí ẹ̀sọ̀ bíi tí àárín àwọn ẹ̀yà méjì wọn sọ̀tá tí àárín àwọn àfáà ni wọn sọ̀tá àárín àwọn oníṣẹ́ ọwọ́ ni wọn sọ̀tá sáàárín àwọn olóṣèlú ni wọn sí ọ̀tá sáàárín àwọn alákọ̀wé ni wọn sọ̀tá sáàárín oníṣẹ́ ọwọ́ ni wọn sọ̀tá sáwọn ọba àwọn ọba aláyé ṣé wọn ò sí ọ̀tá láàrin ara wọn sáwọn aláìmọ̀kan kò sọ̀tá. Ọlọ́run ni ẹ máa lọ lílọ lẹ́ lọ yìí o. بعضكم لبعض عدو. tẹ́ ẹ bá ti lẹ́ni tí ń dùn fún nínú yín bí ó ti bàjẹ́ nìkan yìí ó kọ́ ọmọ rò. àwọn ènìyàn Ọlọ́run tó bá ti ní á máa lọ sí tó ń ṣe yìí tó ní á máa lọ sí yìí kò ní sọ̀rọ̀ ẹ̀ nù wa. àníbọ̀ dáadáa Ọlọ́run níbi mo fẹ́ mọ ẹni ó já kí náà ni. ولكم في الأرض مستقر ومتاع إلى حين. ẹ máa lọ ẹ gbé ìgbà díẹ̀ níta yín ẹ kàn gbé bẹ̀ díẹ̀ ìgbádùn díẹ̀ lẹ́dẹ̀ẹ́ ẹ bá ara yín fa wàhálà ní ìgbádùn. ibi tó dúpẹ́ bẹ́ẹ̀ ṣe gómìnà yẹn pààyàn ẹ pa àwọn èèyàn dáadáa. Ọlọ́run ní bẹ́ẹ̀ pààyàn jù bẹ́ẹ̀ lọ torí pé bẹ́ẹ̀ jọba ìgbà díẹ̀ lẹ́ lò ẹ padà wá bá mi. wọ́n ní wọ́n lóhùn tí táwa náà bá wà náà tó bá àwọn èèyàn sọ̀tá àádọ́ káàárẹ̀ wọ́n bí Ọlọ́run bẹ́ẹ̀. àwọn ètò yìí ẹni tí máa bá wọn lọ́wọ́ sọ̀tá ó jìnnà sí Ọlọ́run bẹ́ẹ̀ ni. àwọn òwò lọ́wọ́ wa súnmọ́ ó simple àwọn èèyàn kan wà tí ń súnmọ́ iná láàbá alladhina taqaw walladhina. لهم محسنون إن الله مع الذين اتقوا والذين هم محسنون. iná láàbá alladhina taqaw ó ní ẹ̀rọ dàrá yà mú lóòótọ́ èmi mo ní ẹ sọ ẹni tí ò sí kà nínú ẹ̀ olójú ẹ̀ lórí ẹsẹ̀ kúti ẹ̀ ní o. Lẹ́bàá náà ẹsẹ̀ kú títí ẹ̀. Ẹ̀dára gágá. والذين هم محسنون. وزلهم الشيطان عنها وأخرجهما مما كانا فيه. وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. إن الله مع
اتقوا والذين هم محسنون إن الله مع الذين اتقوا والذين هم محسنون. kò sí ẹni tí ò sí kànú ẹ̀ ẹni ò lè ṣe lóníye. nítorí ọlọ́run ní ẹ máa lọ dá wa lálẹ́. àwọn bá wa dá wa lálẹ́ bó ti sọ yìí kò ní sọ̀rọ̀ ẹ̀rẹ́ nù wa wẹ́l síbẹ̀síbẹ̀ náà yìí sì lọ́rẹ̀ wọ́n láwọn wò lọ́rẹ̀ rẹ̀ ó jẹ́. إن الله مع الذين اتقوا. ọlọ́run máa dúró gbìgbìgbì má alladhina taqaw tí ẹni ọba ti páyà mi torí ẹni ọba ti páyà ọlọ́run ní pàṣẹ ọlọ́run kan jẹ́. so ìwọ tó o bá ń ṣe kà kò ì páyà ọlọ́run ni. والذين هم محسنون. ọlọ́run ní ẹ máa lọ lórí ayé torí ìbínú jọ́nà tọ́lọ̀ ń bínú sádámà tìyà wa ó ní ẹ máa lórí ilẹ̀ ẹ bá ti wá tó ilẹ̀ kálukú ẹ mọ kẹta bákan náà nígbà ẹgbẹ́ ọmọ wúra yín. èèyàn mélòó ló lè fi inú fẹ́ dọ̀sà tó àpé bí mo ti rí ìbò tó mi. táwọn èèyàn fi inú fẹ́ dọ̀sà tó àyẹ̀mọ́. yẹ́n dá mọ́jọ́ ọ̀pẹ nìkan ní ìṣẹ́pẹ́ lápá ọlọ́run ó dùn mí lọ kí n tó kú. ǹjẹ́ wọn náà léèyàn kan tó pè ní agbára ọlọ́run àfiwọ́ tó ti mọ̀ kọ́ ọ̀jẹ́ kankan tẹ́. ọlọ́wà ni bóyá tí ó kẹ́ máa sọ ká tó àwọn tí ilẹ̀kùn ọkàn àyà wọn bá sí. الله مع الذين اتقوا. ó rí dọ̀rẹ́ ọlọ́run títí káwọn kan mọ́ sí kà fún orí. o ò ní dáa níbi pé ẹnìkan ò sì kà fún un líláyé. ọwọ́ akú kí ọlọ́run ó kun á ti tiẹ̀ pé èmi sì kà fún padà. ó ní gbọ́ níbi káwọn kan mọ́ ṣe ohun tí ó ti bọ́nú jẹ́ rí. ọjọ́ tí ọlọ́run náà wà àwọn tó wọ́n wá gbà padà sáàyè lọ́dọ̀ òun àwọn táwọn náà bá wò pé ṣe bó ṣe tiẹ̀ if you do me I do you. máa ń gbogbo verse àwọn tí ò ṣe bẹ́ẹ̀ àwọn tí ò pé ṣe kọ́ sáwọn sí mi rí tèmi náà ti dé àwọn tí ò pé ṣe bó ti fìyà jẹ rí ó jẹ ìyà lónìí. ọlọ́run láwọn tí ò sì yẹn àwọn tí mo sí tí ó kà ya wọ́n sí èmi ọlọ́run wọn mọ bẹ pẹ̀lú wọn má alladhina taqaw walladhina hum ọlọ́run ọlọ́run máa bẹ pẹ̀lú àwọn tó yẹ pé má alladhina taqaw àwọn kápáyà mi walladhina hum muhsinun àtàwọn tó ń ṣe dáadáa. ìjẹ́ dáadáa wà lọ́rọ̀ rẹ̀ treasure pẹpẹ ọrọ̀ oríire tí ò lẹ́gbẹ́ aláàbí ayọ̀kan oríire tí ò sírú rẹ̀ tí ò sì ní sí ayọ̀kan ọ̀dọ̀ ìlara ti ń bẹ nú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dá ànábì ádámà ọ̀dẹ̀ wọn bímọ wa ni torí gbogbo ọmọ ẹ̀dá ànábì ádámà tá a bá ti bí tó ké jáyé tá a fomi wẹ̀ tá a nu ẹ̀jẹ̀ nù lára ẹ̀ ó ti dé pẹ̀lú ẹ̀gbin ó ti dé pẹ̀lú ká ṣùgbọ́n gbogbo wa kọ́ la lè practice ìka yẹn ìwé ìdáwò ìwọ. ojú ànábì alámọ̀lẹ́ mọ̀. alayhi salatu wassalam. ló fi jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ̀ máa sọ. ànábì Ibrahima alayisala a ní kó mú ẹyẹ mẹ́rin ní sọ́dọ̀ bá kọ́ra lọ́rọ́ níwá ẹ bá wá jáde yẹn nǹkan nínú wọn bá fàáfàá. a ní kó mú kíni sábàbí káfí ní kí Ádámù ọlọ́ mú ẹyẹ Ibrahima èmi àti wọn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ o èmi àti Ọlọ́run fẹ́ ká ó ní ohun tọ́lọ́run fẹ́ fàyọ tó fi ní ọlọ́ mú ẹyẹ mẹ́rin kí wọ́n bá débẹ̀ kí yẹn bí ẹ̀fọn alẹ́ pẹ̀lú kọ́lọ́. ìnáwó àwọn alladhina taqaw ó lè ní Ọlọ́run bẹ pẹ̀lú àwọn èèyàn tó bá páyà mi walladhina hum muhsinun. àtàwọn tí wọ́n ń ṣe dáadáa jẹ́ wọ́n ṣe dáadáa. ọ̀rọ̀ ká fẹ́ rán lórí nù ṣùgbọ́n treasure kí ni ń jẹ́ pẹpẹ ọrọ̀ kí ni ń jẹ́ àpótí ajé ayọ̀kàn. torí gbogbo ìwọ tó ní mọ́tò méjì tó wá sí láyọ̀kàn ọmọ wa kó di mẹ́ta tó bá di mẹ́ta ó tún pé kan jáde kó di mẹ́rin tó bá di mẹ́rin ó tún sáré kó di márùn tó bá di márùn bó ti wá sí wàhálà tó èkú nù. àlá ní gbogbo kan ò ní gbogbo kan. You relax your mind, calm down.
ti kó wá lábára rẹ jù àlọ́ lè dogun ayé kí ló kú àlọ́ kú pẹ̀lú gbogbo tó kó lò àlọ́ tán pẹ̀lú ẹ̀ kódà tí o tó kó jọ bọ̀ bá tẹ́ kó tó tán mọ́ burúkú ara rẹ jẹ́ mọ́ bá ojú ọ̀la mọ́ bá ìjà mọ̀ yẹn náà. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. Ànábì Ibrahim alayhi salatu wa salam. وإذ قال إبراهيم. Ànábì Ibrahim bí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ èèyàn torí ẹ̀mí ọmọ èèyàn ń gbébì kan dákísíkà wá. Ìyàwó tó fẹ́ ní sùlọ́kà tó ṣeun tí ń dùn mọ́ níjọ́ mi obìnrin gẹ́gẹ́ bí ẹ̀mí ọmọ èèyàn yóò máa wò pé bí tí ń dùn mí nù yìí ṣé kìí ṣe pé kò fẹ́ dé kí n fura kó òun yálè èwo problem. Ẹni tí bá fìyà jẹ ìyàwó máa fi ń fìyà jẹ ní torí tó fẹ́ tọ́jú àwọn àlè èyí bí láìpẹ́ yóò balance. Èèyàn tí ń provide àwọn aládùúgbò ọmọ pé kò ti kojú bí àwọn ẹ̀ bá ti pé kò ti sáré dé ọkùnrin tí yóò tún wálé wá sùn wọn ìlú ọkùnrin tọrọ láyé èyí bí láìpẹ́ yóò balance. Ẹni tí ọ̀pọ̀ ayé le wọ́n bí onírò mú ẹni tí tiẹ̀ ń pọ̀ jù wọ́n kọ̀ wáyé máyà láìpẹ́ yóò balance. Ànábì Ibrahim. وإذ قال إبراهيم wá sọ pé. رب أرني كيف تحيي الموتى. Ìwọ ọba ò fi hàn mí bó ló ṣe jí òkú. Ó ti rí ogun egun òkú yìí. Ìwọ Ọlọ́run sì ní táwọn èèyàn bá kú ó tún jí wọn. Bó ló ṣe. قال أولم تؤمن. Ọlọ́run téèyàn ò lè jàre. Awalam tu'min. Èmi mú ránṣẹ́ Ibrahim. Èmi mú ní ọlọ́sọ báwọn èèyàn pé tí wọ́n bá kú jí wọn. Awalam tu'min. Ọ̀gbà mi gbọ́ ni. قال بلى. Ibrahim kì í ṣe bẹ́ẹ̀ o. ولكن ليطمئن قلبي. ليطمئن قلبي. Mo kàn fẹ́ kó jẹ́ tested and trusted. Mo fẹ́ confirm ẹni o pé kìnnì kan ò kí n kàn rí pé confirm. So èmi ò lè bọ́ ta àwọn ọ̀dọ́ pé ó ṣe lójú ayé o. Ṣé ọ̀fẹ́ tó lọ ra ọjà ní mọ́ọ̀lù ní supermarket tọ́ tẹ́sí ń tó ra ọkọ̀ yóò balẹ̀ ó tún gba warranty. Ọ̀dà pé kí ni wọ́n ti lọlẹ̀ ní ìṣèlú àti báwo wá ìrìn fẹsẹ̀ gbádùn kí mọ́ni. No testing. Television, no testing. DVD, no testing. Ṣé ọ̀fẹ́ ọ̀wà ń gbà kan? Ṣé ọ̀fẹ́ ni wọ́n bá ra no testing? Anything ló lè ṣẹlẹ̀. O lè bá fùfú bẹ́ẹ̀, o lè bókúta, o lè mọ́tà, o lè kí bọ́lá kó ló gbà ó. Kò sì lè dá padà. Tó gbé no testing. Abraham wà ní ìfẹ́ kọjá pé no testing ní mọ̀ lọ wí. ولكن ليطمئن قلبي. ليطمئن قلبي. Mo fẹ́ kọ́kàn mi ọba kí n ti mọ̀ pé confam. قال فخذ أربعة من الطير فصرهن إليك. Ohun tó ṣe ni pé. فخذ أربعة من الطير. Lọ́mú ẹyẹ mẹ́rin. فصرهن إليك. Wàá gún papọ̀. ثم اجعل على كل جبل منهن جزءا. Ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin gún papọ̀. Wẹ̀ lódó. Ọba ti gún papọ̀, kó papọ̀, tọba ti wá kó papọ̀, orí òkè hill mountain mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, tọ̀pẹ́ yẹn mẹ́rin ló ti gún, yóò ti papọ̀, ọkà bu díẹ̀, ọ̀dà sórí òkè kan bí, ó kù díẹ̀, òkè kan. Òkè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ọ́ pín àwọn ẹyẹ mẹ́rin tó gún papọ̀, lọ́ọ́ pín sọ́nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. ثم ادعهن. Tọba tí wá ṣe bẹ́ẹ̀ tán, ìwọ wá dúró kọ wá pè wọ́n. يأتينك سعيا. Kásàáyà. Lẹ́ẹ̀kan náà, àwọn ẹyẹ wọn mọ̀ fò bọ̀. Kó lè fi trust mi. Kí ni mo fẹ́ bàyọ̀ bẹ̀? Ẹyẹ mẹ́rin là nínú ẹ̀mọ̀ gún. Ayọ̀ àkàwọn ẹ̀ ló sùn wá bẹ̀. Ẹyẹ mẹ́rin tó gún yìí, méjì inú ẹ̀ ọjẹ́ òun tá a sìn. Méjì bẹ́ẹ̀ ọjẹ́ ìta àdẹ ọdẹ.
ẹ gbọ́ ẹyẹ mẹ́rin tàbí Ibrahim gún papọ̀ méjì ń bẹ ó jẹ́ èyí tó lólúwa tọ́lẹ́ni tí ó máa fún un ní oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán tí wọ́n mọ̀ pé ẹyẹ lágbájá nì méjì bẹ́ẹ̀ kò lólúwa wà sọ fún yín sí. ẹyẹ mẹ́rin tí Ibrahim gún papọ̀ àkọ́kọ́ ń bẹ sókè pé ní méjì jẹ́ ẹyẹ ilé ọjẹ́ ẹyẹ domestic kìíní méjì ẹyẹ gbòòrò ẹyẹ jẹ́ lèémú kẹ́ tó bá. kí ló sì fà á tó fi jẹ́ wípé ẹyẹ ọ̀kín bẹnu ẹyẹ mẹ́rin wọn ní ogún wá àṣìṣe báwo yẹn àwọn onítafsir àwọn olùmú tìyín àti tọ̀hún wọ́n já mọ̀ wípé ọ̀kín ń bẹnu ẹyẹ àkọ́kọ́ tó gún. Al-Qur'an kanakana ọ̀dẹ̀rẹ̀ kejì adik adìẹ àkùkọ ọ̀dẹ̀rẹ̀ kelo ọ̀dẹ̀rẹ̀ kẹta àti kí àkókò ẹyẹ yìí mo fẹ́ rántí ọkọ tí mo fẹ́ pè ní Yorùbá nasara ikú àwùjọ àsáwòdì kí ló jọ níbẹ̀ nígbà tó dáa kún mẹ́lẹ̀rin ó pè wọ́n mẹ́rin bá yọ̀wọ̀ àwọn èèyàn ní ìsìn wà sí fún àtọ̀wíṣ ẹ̀yẹ ọ̀kí ní jẹ́bà lẹ́yìn ìjọba ọ̀kí gbogbo èèyàn tó bá là nípa ìṣe àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin yóò bọ́ lọ́wọ́ dáadáa àtọ̀wíṣ ẹyẹ ọ̀kí ló ní káró dẹ́dẹ́ rò dẹ́dẹ́ ohun tí ó sì pa ẹlòmíì láyé yìí akọni ẹyẹ àkọ́kọ́ tẹ̀lé Ibrahim gún tó bá là lọ́wọ́ ọrùn tá a fún ọ̀là láti àmọ́ kúlẹ̀ lómi ìpàdé níbi bí tolukọ́sá lè lọ pati kó lè gbé bàtà tó ń wọ̀ ní kò síwẹ̀ àwọn ìlọ́gbà àwọn ní problem ọ̀kín ló ní káró dẹ́dẹ́ gbogbo ẹni abẹ́ ti fún ní sí ọ̀kín. ní sí ọ̀kín kọ́yà kò lè kírun ẹ lọ gbogbo àwọn tí wọ́n lo foundation ojú tí wọ́n mọ́ kojú báwo ló ṣe ṣàlọ́lá ọ̀kín la sì fúnlẹ̀ wà tó torí ẹ wà náà àwọn ìwé tí kírun mọ́ tí yóò wá fọ ẹ̀ma àrùn lójúmọ́ ẹni tó ṣe make-up 30,000 ní àwọn ìgbé àsìkò ń tó yóò wá lọ bó dànù oníbo bí ọba sì so mi wọ́n ní àti táyà mọ́mù kì í ṣe pé bómi bá wà ẹni ọba ti kúndùn ẹwà yóò kọsẹ̀ ọ̀dà àbúkọ àwọn tá láwọn sí ọmú àwọn ṣe transplant ìdí àwọn fẹ́ kí wọ́n bá wọn rọ rọ́bà sídìí àwọn kó lè tóbi kí ni ẹwà torí pé wọn ní treasure kí ni sì ní treasure alùpùpù náà àlọ́ ọkàn kéèyàn gbà bẹ́ẹ̀. adìẹ lóṣù kejì jàmáà mùsùlùmí kò sí ohun tí máa wù àkókò adìẹ bíi tí kìnìún rẹ báyìí ti lè báyìí abo adìẹ tí ń bá lé tí ò bá ba kó ṣe ń kó fẹ́ ṣe òkú rẹ padà. tọ́yẹ bí ìwọ ò rí ara rẹ gún bí Ibrahim ṣe gún ẹyẹ adìẹ o ó ní problem kìnìún náà ẹlòmíì ò ní problem méjì kìnìún yìí ẹlòmíì ò tó àwọn kékeré bí mọtí èmu sìgá ṣùgbọ́n èèyàn sábà ṣe kan ó ní problem. ṣé kí n mọ ìlẹ̀zọ́. ọ̀gbọ̀n ńlá. bẹ́ẹ̀ ni tó pé ìran adìẹ ló ní wáṣẹ. tọ́wọ́ ti gun apáde àtàwádìẹ ibi wọ́n mọ̀ lera wọn ó dera wọn tí yàn bá gbà yóò lé fẹ́ẹ́fẹ́lẹ́ bẹ̀rẹ̀ mọ́tò náà lọ́ba kàmọ́. ẹni tó bá jẹ́ pé kọ̀ bá ti ní kọ̀ọ̀tù ara sexually tí ò lè kọ̀ọ̀tù ẹ̀ yóò padà sẹ́lọ̀ ní ìgbéyàwó bá mi lẹ́ẹ̀ pàdé. kótó wá kan nàṣà àṣàwòdì ohun tó wọ́n jẹ ní láyé rẹ̀ tí àwòdì bá wálẹ̀ ọwọ́ gbé òrùmọdé rẹ̀. ìwọ tí wọn náà bá ti lè rí ààrẹ kọ̀ǹtúrò kún ogún ọ bí ààrẹ Ibrahim ṣe gún àṣàwòdì
pé ohun tó ṣàjẹ tó jẹ síbi torí ohun tó jẹ náà ló fi tú àṣírí bàbá rẹ̀ torí ohun tí ó jẹ náà ló fi sọ ẹ̀sìn ìyàwó ẹ̀ torí ohun tí ó jẹ báyìí náà ló fi sọ ẹ̀sìn ọ̀gá ẹ̀ kúlẹ̀ lómi àtún sọ ẹ̀sìn ara rẹ̀ torí ohun tí ó jẹ ẹ̀dá tí ọ̀gá ti ní kọ̀ǹtrol lórí ohun tó fẹ́ jẹ pé torí ohun tó láfẹ́ fi sẹ́nu báyìí lọ́mọ ní wọ́rọ́wọ́rọ́ ẹlòmí ẹ̀ fún lóye yóò sọ ọdún tí ìyá rẹ̀ ní bàbá rẹ̀ jáde ní òwò ẹ sá fún lóye kó tó wá kan alukóran kánakáná tójú kòkòrò pa òun kò ní yẹ ẹyin báyìí wọ́n bà lé ní. tìbẹ̀rẹ̀ wọn bá ti fòlé ẹyẹ àsálọ àfọkọ́ba tẹ̀lé tó ẹnu ní pa àtúmọ̀ abẹ̀yẹ ẹlẹ́yin jẹ́ àsàbálẹ̀ ẹyẹ ẹlẹ́yin so ìwọ náà tó o bá ti jẹ́ wípé tèmi ò tó mi mo fẹ́ gba tẹlòmíì mọ́ o lè problem. nǹkan náà lọ́fọ̀ àlọ́ àlùkùránì lọ́lọ́run fi lo àlùkùránì fún Hábílà àti Hábílà bẹ́ẹ̀ ni Suratul Maida àbí kakiri yìí nípa wípé ọlọ́run ní kó wá sọ ẹyẹ kankanlẹ̀ kùránì ẹyẹ kankanlẹ̀ ńgbà tí Hábílà pa Hábílà kọ́ mo wá sọ ẹyẹ kankanlẹ̀ kalẹ̀ ẹyẹ kankanlẹ̀ lọ́lọ́run lò pé lọ́fẹ̀ẹ́nu sọlẹ̀ kó lè rí wípé olójú kòkòrò èèyàn tó lójú kòkòrò yìí ṣe Hábílà kó lè mọ̀ pé olójú kòkòrò èèyàn díẹ̀ ń di wọn ànádàmù àti another yanni regret àbámọ̀ ló fi jẹ́ pé torí kanna alukóramu kanakana ẹyẹ olójú kòkòrò ni ló fi jẹ́ pé ńgbà tí Hábílà pa Hábílà ẹyẹ kanakana la gbé dìde pé kọ́ lọ fẹ́ nu túlẹ̀ kí Hábílà ó lè mọ̀ wípé òun ó sin òkú sílẹ̀ ẹlẹ̀ nítorí ẹnìkan òkú rí jọ́nà ojú kòkòrò ló sì fi pa èkejì ẹ̀ la fi wá gbé ẹyẹ olójú kòkòrò dìde. Ǹjẹ́ kanakana tó wọ̀nyí àwọn ọ̀rẹ́ rẹ̀ sí wedding wọ́n mú wedding déètì ìwọ́n lọ ra ọ̀nà nọ́mbà òfin tẹ́sí àwọn ọkọ wọn ẹ̀yà fún òkìṣẹ́ mẹ́ta nígbà táwa nílà kí ló fẹ́ dà fún ìyẹn wá gbé nọ́mbà kan tẹ́sí mi mẹ́rin ó níyì ọ́ tẹ́sí dábàá yọ sáré yọ pẹ́ ẹ̀yà fún òkìṣẹ́ àwọn ẹ̀yẹ tó sọ̀rọ̀ yóò ẹ̀yà fún o kí ló dà fún ọ kánakáná ni ọ kánakáná wò yìí àní ohun tó ga jù tẹ́ ẹ lè rí ni treasure kí ni sì ní treasure tó tẹ́ ẹ lè ní pín àkọ́nà ẹ lọ ní ayọ̀ ọkàn làdísì fi ní àlùkọ́nà àtú kanzu láyọ̀ fún wa wọ́n ní pẹ́pẹ́ ọ̀rọ̀ tó ga jù tó lè ní ìgbà ajé tí ó mọ̀ sun ajé tó ọ̀nà tí ò ní tán alukọ̀nà ayọ̀kan ni tẹ́jọ́ bá ti ní ayọ̀kan kágbà fọlọ́n bá ti rí ebi ọ̀pá ayọ̀ jẹ́ máa ń tẹ àtọ́jú ọmọ àtọ́jú àwọn àtọ́jú ẹbí ẹ̀yà ń bìlẹ̀ tó bá ti wọ́n wà kú àgbo ìlú ẹlòmíì wá wà nígbà tó débi tí ń lọ tán ni wọ́n wọlé ntọ́pa ọ̀tọ́pẹ́ ẹlòmíì yẹn ẹlòmíì ti débi dé pé á ọlọ́run ti kẹ́ yóò máa wọlé tàlàwà bẹ́ẹ̀ ẹja tẹ ilé ìlérí ilé ọ̀gbọ́dọ̀ ti dé ilé ìfẹ́ dàgbà tẹ lọ́rùn ilé ìfẹ́ ọ̀dá àwọn yẹn sí ìwọ náà padà dẹ́gbẹ́ wọn tó láwọn èèyàn tó jù sílẹ̀ ọ̀rọ̀ wọn dàbí ẹni ọjà sọ́dọ̀ ní gbogbo tó bá yí lókì mú bí olúwọ̀ ní yọ̀dà àwọn ẹ̀mú láàbí sọ fún yín pé ẹ ṣe dáadáa sálágbàro fúráwọn ní ọ̀sẹ̀ kù lóko ẹ ṣe dáadáa sálágbà ṣe jẹ́ fi sóko òun ní ọ̀sẹ̀ kù lóko ẹ̀ yóò ti lọlé òun yóò kú àtẹ̀bẹ̀ ó lè dáná sóko tí ọmọ lọ lú rẹ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bàdú jẹ́ àwọn àtàwọn ọmọ yín ní ọ̀sẹ̀ kù ọmọ ẹlòmíì ọ̀dẹ̀ ìyá bàbá ẹlòmíì ti bọjọ́ ọ̀lẹ́ ọmọ jẹ́ kò sí wàhálà torí bàbá rẹ̀ ń wọ̀ tọ́wọ́ sùn mọ́ ọlọ́mọ sẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ àgbàlagbà tó bá wò fọ́ọ̀kà ọmọ rẹ̀ ọ̀jẹ̀ bẹ̀ kí ló lè mọ̀ ìwọ tí wọ́n gbè bí iṣu tó ní hù tó máa gbé òsíwẹ̀ ọba kan bẹ̀ ọkọ ilé ẹnìkan fẹ́ kọ́ ní òní wọ́n bá mi ká àwọn ẹsẹ̀ orin lọ́kọ̀ kọ́tà máa ká wé ìjọba òní máa tú ọba yìí ọkọ
kọ́ ilé kan ilé náà kò fẹ́ síwé ẹ̀gbọ́n. لقد من الدنيا براغم مداها وبكت عيون الناس من بلواها إن الجروح تعمقت بقلوبنا والخطب منه رشف فوق دماها رباه أكرمنا بيسر عاجل واجعل سرور نفوسنا تكواها واجعل سرور نفوسنا تكواها Báyà tó bá ké ẹsẹ̀ orin mi. ذلك الزمان عليك شرا Ìwọ ni báwí, ìwọ tó ló ti tán fún, kí ló tán fún? Ìlú wa pe tọ̀hún ti bàjẹ́, kálí sọ́kọ́ kí ti bàjẹ́. Kí ló tọ́ ọkọ̀ ní ẹ̀mọ́ àrẹ àsọ̀ ọ̀la yọ kàn, àti ikú ti lùsì ó náà nù. Wọ́n ní sọ fún ọ pé. ذلك الزمان عليك شرا Wọ́n ní tí ìṣẹ̀mí ayé rẹ̀ bá náwó àbúrú sí ọ, tọ́ ìyá sọ́tún ọ̀pàdé rẹ̀ pẹ̀lú aburú. Torí àwọn táìmù kan máa wà, kò sí bó o ṣe dọ́ọ̀jì tó aburú tí ọjọ́ ayé bá ń nà báyìí dédé orí rẹ̀ ló ṣe. Wọ́n láàbì. Wọ́n ní ذلك الزمان عليك شرا wọ́n ní ìṣẹ̀mí ayé rẹ̀ bá náwó àbúrú sí ọ tí ò sí ohun tó lè ṣe. وصار العيش في دنياك مرا Wọ́n ní ìṣẹ̀mí ayé rẹ̀ wá kúrò bí gbogbo oṣù ọ̀ ìṣẹ̀mí ayé mi abẹ́rẹ́ ayé pé kó wọ́n bá sì kúkú sí láyé mọ́ nínú táìmù yìí sí ọ̀dà. ذلك بل تذكر Wọ́n ní ọmọ máa kara, wọ́n tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n máa kara. بل تذكر Wọ́n máa kara. كم عبد فلا تجزع لذلك بل تذكر Lọ́dún tí nǹkan bá lé mọ́, wọ́n ní ọmọ kara wọn ara yìí rẹ̀, wọ́n kara mọ́ mọ́. وكم عبد في الخيرات فلا تجزع لذلك بل تذكر Wọ́n máa kara wèrè kan, wọ́n ní ìlú bá lé mọ́, wọ́n ní ọmọ kara. Torí bíbà ló jẹ́ bá náwó sẹ̀dá di kara ní ti bẹ́ẹ̀. Ìyá ọmọ kara. Táwọn bá tẹ tẹlifíṣàn ó ṣe pé fún wọn, yìí dàrú ẹ̀yìn ọ̀pẹ, ẹ̀yẹ ẹ̀mọ́ táìmù tí wọ́n dùn ní. Wọ́n ní sọ fún ọ pé wọ́n ti bá yíwọ́ lọ́wọ́, wọ́n kara. بل تذكر ولا تجزع لحالك بل تذكر wọ́n ní èyí tó fi kara o báyìí tazaka èyí tó fi kara kúkú rántí. وكم مضيت بالخيرات عمرا àìmọye ìgbà tí wọ́n tó òró ń jẹun lónìí ti jẹ bọ̀kọ̀tọ̀. wọ́n tó ọ̀rẹ́ náà jẹun yóò jẹ bọ̀kọ̀tọ̀ rí o sì jẹ́ last week wọ́n ní wíìkì lórí bẹ́ẹ̀ next week ó yàtọ̀ wọ́n sọ̀rọ̀ àrẹ bí wèrè. وإن ضاقت عليك الأرض يوما وبتت أن من دنياك قهرا wọ́n ní tí ilẹ̀ bá le. وإن ضاقت عليك الأرض يوما wọ́n ní tí ọgbọ́n ayé bá kú yìí nísìsiyìí gbogbo ẹ̀ gan tí ọgbọ́n rẹ̀ ọ̀tọ́gbọ́n rẹ̀ dàgbọ̀ tí gbogbo ẹ̀ yíwọ́ bíu nísìnyí. وبتت أن من دنياك قهرا فرب الكون ما بكاك إلا لتعلم أن بعد العسر يسرا لتعلم أن بعد العسر يسرا أن بعد العسر يسرا وإن جار زمان عليك فاصبر ìwọ lára ní ara ò ní Ọlọ́run àdúrà ni ó ṣe okó kì í lè kó kọjú olóko ìwọ ni. وإن جار زمان عليك فاصبر ẹ̀yin okó èlé kó kọjú olóko yóò àkọjú yóò yà fèsì èèyàn kan yìí. wọ́n á fèsì ó kojú ọ̀lẹ̀ bí wọn lójú èrò. ìwọ lórí nira Ọlọ́run ara ò ní. wọ́n lè rí fún ilé ọ̀fọ́ náà èyí tó bá bẹ́ẹ̀ tó máa ń dà lórí wọn ni àdúrà ni ọmọ sí
وسل مولاك توفيقا وأجرا. bí ọlọ́run tí ọba sí wọn sí mi ń bẹ ni. wọ́n ní ká ké sọ́lọ́run pé gbólógbó àánú rẹ̀ wà. ọlọ́run fẹ́ gbọ́ náà nù ọlọ́run kàn fẹ́ gbọ́ pé ẹ pè mí ọ̀tọ̀ ó ní asẹ̀tì làwọn tí ọba ti tó pé ọlọ́run tẹ́sọ̀ tó ní àkọ́kọ́ nǹkan ọlọ́run ṣe jí wà relax pé bí ò tiẹ̀ tí tó kì í ṣe pé kò sí rárá. ayọ̀kan ń tà nánu tó bá sì ní kí ni treasure tó ga jù àdìkọ̀nà àtú kanzu láàyè fún wa ọ̀gbọ́n bí máa kọ́ sámọ́lá olákàtàkùn àdánà yọnu sí ohun tó lúwa ti ṣe fún ẹ wà nísìnyí ọ̀fáìn lájẹ́ nǹkan tán torí kò rí dúdú ọ̀fáìn jù àlọ́ òdùn wò wọ́n á kúrò rẹ̀ tó ọlọ́ọ̀lù rọ́ọ̀bù pink lips ètè wá padà wú níbi pọ́blẹ́mù wọ́n fara wé àwa olórí jìnnà gbogbo àwọn kẹ́tù ẹgbẹ́ lómi ọ̀hún wàhálà àìní ìjẹ́lọ́rùn náà ni o bóra o ti wá funfun ọ̀tá àbí ọ̀tá. kí ló wí ẹyẹ tó àwọn oníṣẹ́ lọ́wọ́ ayélujára bàbá ẹ̀rọ wàlẹ́mú lẹ́wọ̀kọ́ ìbò kálí màdìbúrú sábà wàlẹ́mú lẹ́wọ̀kọ́ ìbò kálí màdìbúrú sábà ìlà àlẹ́kọ́ zamanu àlẹ́ gàṣálà wàsọ̀rọ̀ lẹ́yìn ṣùfì dúnìyà kàmúrà fàlà dèjìzá lẹ́yìn kàbáyé tàzákà wàkàmú àmùdè dàbílẹ̀ khayra ti umra wàyí dàkọ́tì àlẹ́ ìkàlẹ̀ àrídù yawma wàbàtàtà ànà min dúnìyà kàkọ́hárà فرب لكون ما أبكاك إلا لتعلم أن بعد العسر يسرا وإن جرى الزمان عليك فاصبر وسل مولاك توفيقا وأجرا وسل مولاك توفيقا وأجرا لعل الله أن يجزيك خيرا ويملأ قلبك المكسور صبرا لعل الله أن يجزيك خيرا ويملأ قلبك المكسور صبرا. وكم الله sọlọ́wọ́ báyìí ni treasure pẹpẹ ọrọ̀ lẹ̀kùn ajé àpótí ajé jẹ́ béèrè òun àpótí ajé òun gan ni kò ní ayọ̀ ọkàn àdìkọ̀nà àtú káńtù láàyè fúnra ayọ̀ ọkàn gángan òun ní oore tó ọmọ jẹrọ tí ò lè tán torí gbogbo tán fún ọ tí ọba ti tẹ ọlọ́run wàhálà pọ̀ wá mi náà ni ó kó báyìí. ọba tí mo sọ yìí ọba ńláńlá ni ọba kọ́ ààfin kò fẹ́ síwé ṣé ọmọ pé tẹ́lẹ̀ bá kọ́lé tó dáa sí ìkan nísìnyí ilé tó dáa òun yóò tú àṣírí àwọn ilé tí ò dáa. ọ̀pọ̀ ọmọ ṣé ọmọ pé bí fóònù gidi bá ríngì yóò tú àṣírí China fóònù tó ń tún ìgbà o. ọba wa kọ́ ààfin ìwọ́n ń jáde lọ́jọ́ kan àfi tí ẹ ti ṣe rí gidi ní irú léra dáadáa wọ́n yìí lẹ́gbẹ̀ẹ́ àfin ilé wa jẹ́ ilé arábìnrin kan ìyá àgbàlagbà ọlọ́mọ ọlọ́run nìkan lórí ọlọ́kọ ọlọ́mọ gbogbo ohun téèyàn wá pé èèyàn jogún láyé rẹ̀ ilé kan náà ni ọ wá jẹ́ ilé adodo ilé alámọ̀ ilé onípẹpẹ ṣùgbọ́n torí kọ́ bá ti tún àfin sí ilé ìyá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọba ọwá náà irú ilé yìí kò fi tìbí. sẹ́gbẹ́ ọdún ìjẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ní wípé àwọn ẹ̀kọ́ ọlọ́run ti gbé wọn ga débi téèyàn ga wọ́n kàn mẹ̀jẹ́ ní dẹ́kọ́rọ̀ wọ́n kàn máa ṣe alhamdulillah wọ́n máa wá yọjú wọlé. ta lè rí ta ló bì
ta ló bí ilé gbogbo ẹgbẹ́ tí ọba ní master tí ò ní dọ́kọ́rẹ́ tí ò ní phd kò ní fi ọmọ yín kẹ́yìn ó tó fẹ́ àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ òun kílẹ̀ ní káwọn ìyá bàbá tí ó tó fẹ́ra wọn kí wọ́n ní. orílẹ̀ òsínú sàdúrẹ́dì máa súnmọ́ bá gbọ́dá facebook lẹ́kọ̀ọ́ kàwé yá twitter tọ́da lẹ́kọ̀ọ́ kàwé yá ẹ̀kùnrin tọ́da microsoft sílẹ̀ bí géètì kàwé yá. ẹ má sọ̀lẹ́ o ìmọ̀ olóòpin o ṣùgbọ́n lómi ti gbà wípé ọ̀dà ọlọ́run ò sí lọ́rọ̀ ẹ̀bùn mi àfi táwọn kọjú sí. ọlọ́run ti gbé ẹlòmíì ga ṣùgbọ́n yọmọ yóò tún wọlé ta ni lé ta ni wọ́n kí ni wọ́n jẹ́ ta ni bàbá wọn. ṣẹ́gun tó ní bàlújẹ́ náà ní àwọn kan ti kàwé wọn ní gírèdì wọn ò ríṣẹ́ àwọn kan sì wà ní sùkúl lọ́wọ́ wọn ò tiẹ̀ tí wọn tí wọ́n gbà jáde wọ́n ti sáàbù sẹ́fún ọ. lọ́kẹ́ bí orílẹ̀-èdè ìdílé lónìí náà. ọba àwọn á ní ilé ìwé ilé ìwé náà ó ti wà ń bẹ̀ ọ̀pẹ̀ ńgbọ́. Jami'un nasi fi dunya sawa'un. wọ́n ní sọ fún yín lónìí pé. Jami'un nasi fi dunya sawa'un. Jami'un nasi fi dunya sawa'un. Falam tabqa wa lam yabqa fara'un. wọ́n ní sọ fún yín pé Jami'un nasi fi dunya sawa'un. Jami'un nasi fi dunya sawa'un. wọ́n ní gbogbo àwọn àtàwọn bẹ̀rẹ̀ yé fi dunya sawa'un kọ́lẹ́ bẹ́ẹ̀ ni wa gbàgbé kọ́ jẹ́ dọ́tọ̀ fẹ́ẹ́ dọ́tọ̀ la jẹ́ àwọn. فلن تبقى ولن يبقى فراغ. wọ́n ní sọ fún جميع الناس في الدنيا سواء. wọ́n ní gbogbo àtàwọn bẹ̀rẹ̀ yé sawa'un kọ́lẹ́ bẹ́ẹ̀ ni wa kó bẹ́ẹ̀ ló kàn án ni wa. kòkòrò tí ó jẹ òkú rẹ̀ ló jòkó aláìní. kó bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àtàwọn bẹ̀rẹ̀ yé ló kàn án ni wa. kódà oúnjẹ tó lọ́wọ́ lè jẹ táǹkà jẹ ẹ̀sùn olówó tí ò ní pọ́blẹ́mù ẹ̀rọ ọmọ ìdòróró kìlọ̀kà táǹkà àjẹkọ̀. òun ò lówó tí ó fìlà tó wù láti jẹ ìwọ ní owó wọ́n tún yọ kalẹ̀ fún ọpẹ́ ìgbọ́dọ̀ jẹ yìí. tálíkọ̀ ọmọ rìn láti aláwọ̀ lóṣòdì torí oúnjẹ ọjẹ olówó bò ń bá jẹ tó yó tán yóò mọ sáré lóṣòdì torí kó lè digest. ayé yorùbá. Jami'un nasi fi dunya sawa'un. ẹgbẹ́ ni wọ́n á lọ gbà rẹ̀ ní to because tẹ́bí bá bébí ṣe ń polówó ní pàtàkì. bó oorun ṣe ń kun olówó ní ẹ̀yìn olówó ní kún lóògùn orun kó tó sùn dáríkà. gẹ́gẹ́ bí ọwọ́ níbi orí kò níbi lò ó ti sùn. sàwáhù bó oorun ti ń kun ọ ní kun àwọn tó ń pe tó ń sọ pé wọn ò dé èèyàn irú oorun ti ń kun ọ ní kun wọn. فلن تبقى ولن يبقى فراغ. جميع الناس في الدنيا سواء. ọ̀gbẹ́ni akọ̀rẹ́ lọ́pọ̀ táǹkà lè sẹ̀mẹ́rin ò tó bẹ́ẹ̀. bí táǹkà bí bá kí obìnrin kí ni ń jẹ́ káwọn ìyàwó lówó máa gbà káwọn dírẹ́fà wọ́n máa yàrá pẹ̀lú wọn. kí ló dé àwọn olówó fẹ́ gẹ̀ẹ́tì máa òun ti pa gbogbo nǹkan burúkú tí òun déyàn lè ṣe dáadáa òun ti yọ egun burúkú bẹ́ẹ̀ rẹ̀ àti pẹ̀lú owó rẹ̀ àbùkù ẹ̀ wọ́n bọ̀ lò ìyàwó rẹ̀. جميع الناس في الدنيا سواء. bẹ́ẹ̀ sì ni ìwọ táǹkà náà 5,000 wọ́n ti gbé ìyàwó rẹ̀ lọ. lẹ́bi ọba láti o 5,000 wọ́n ti gbé ìyàwó táǹkà lọ. ìwọ náà lẹ́nu rẹ̀ ọ̀gá ìyàwó rẹ̀ náà pé ọ̀láyé ọkùnrin ní nítorí pé kò sówó náà ni wọ́n fi ń bọ̀ ṣe máa ń ṣe yìí. wọ́n ní ẹgbẹ́ tábàjọ owó sáàpù ayé ìlú láti pé àtẹni orí àtẹni tí ò ní àwọn stéèjì kan wà kájọ jẹ́ ẹgbẹ́. níbi tẹ ẹ bá sọ pé olówó ní kiri ìpè lẹ́gbẹ̀ẹ́ bí ẹ̀ tún pé ó pè táǹkà náà. wọ́n ní ká bá jọ ayé yìí sọ́tún ká jọ sósì á rí pé gbogbo èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sábà ọ̀hún méjì ni wá. فلن تبقى ولن يبقى فراغ. wọ́n ní kò ní sẹ́kù kò sì ní máa sẹ́kù àtẹni ó kò kájọ kò ní sẹ́kù ohun tó kójọ kò ní sẹ́kù. olówó tó rí nǹkan kójọ kò ní sí mọ́ ohun tó kójọ kò ní sí mọ́ táǹkà tí ò rí nǹkan kójọ kò rí nǹkan kójọ tẹ́lẹ̀ kò ní sí ohun tí ò kó kájọ náà kò ní sí. فلا تغتر في شيء سيفنى. lónìí wọ́n tó rò kọ́wọ́ rẹ̀ dé فلا تغتر. فلا تغتر
wọ́n ní mọ̀jọ́ tán o. في شيء سيفنى ọlọ́tẹ̀kẹ̀tàrà fi ṣe ìṣàyẹ̀fúnná wọ́n ní tí ó tán mọ̀jọ́ jẹ́ pé òun yóò wá gbé sí ọlẹ́mi pé èmi wọ́n ní mọ̀jọ́ jẹ́ pé òun tí ó tán lọ́wọ́ sọ ẹ́ di ohun tó ń pè ara ẹ̀ o. فإن ẹ wo ìgbà táwọn yẹn kan lo bítúsì ọkọ̀ jàpá ha ẹni wọ́n bá lo bítúsì yọ̀nà olówó ni ṣé ń bẹ mọ́ nísìn. ẹ wo àwọn ilé kan jọ́nà àwọn ilé ọ́fíìsì àwọn ilé pákó tẹ́gbẹ̀gbọ̀ tá a máa ń ṣe lókè lẹ́mọ̀ tó sáré. gárẹ́tì àgbẹ̀láńkè àwọn tó kọ́ ń dọ̀hún wọ́n mọ̀ kọ́lé bóòlù nísìn. ẹ wo ojú ọ̀nà tó máa fẹsẹ̀ rìn ẹni wọ́n bá wá ní bàtà aláwọ̀ bàtà nǹkan pè nù bàtà àwọn bàtà jọ̀hún ẹni wọ́n bá àwọn tí fẹsẹ̀ rìn àwọn tí wọ bàtà gbọ́dọ̀ bàtà aláwọ̀ wọ́n tún sọ pé àwọn tó ní láyé àwọn tí ń fẹsẹ̀ rìn lọ kó tó di wípé wọ́n wá ṣẹ̀ṣẹ̀ gbé táyà ọkọ̀ tí wọ́n fi ń gbé bàtà tẹ bá rántí kí ni táyà ọkọ̀ bàtà dẹjá tí wọ́n kàn bá wọn ṣe wọ́n àwọn bíi sílípàsì báyìí tó ẹgbẹ́ táyà ọkọ̀ ni wọ́n rẹ́ o. àwọn tó tún wọ̀ ọjọ́ náà. فلا تجدر في شيء سيفنى. ẹ mú ayé àwọn tẹlifíṣàn yọ̀ ní tẹlifíṣàn tí wọ́n ní táyà táwọn yẹn máa ti tó ẹ̀ gbogbo ẹni wọ́n bá ṣe kékeré fábà 95 bóyá lábí 97 2000 ní ti ń lọlẹ̀ àwọn tẹlifíṣàn ńláńlá kan máa jẹ́ pé ẹ mọ̀ lọlé onílọ̀wọ̀ ni àwọn tó ní tẹlifíṣàn tó náà wọ́n tún mọ̀ lé àwọn èèyàn tó sì òun náà wọ́n ṣe lọ́sàn-án ọ̀lọ́ òun kọ́ lọ bá àwọn aráàlú ọ̀lọ́ mọ́ wọ tẹlifíṣàn ọ̀ya bóòlù lónìí. ولا تجدر في شيء سيفنى. ẹ wọ àwọn tí wọ́n wọ aṣọ akọ́ṣe aṣọ àga akọ́ṣe ẹni wọ́n bá wọ aṣọ akọ́ṣe ọkọ ilẹ̀ sáṣe arúgbó sọ̀gẹ̀rì aṣọ akọ́ṣe ẹni wọ́n bá wọ aṣọ akọ́ṣe ẹrù lọ́wọ́ o dànù ẹni wọ́n bá wọ ọ̀pnẹ́pà ẹrù lójú níjọ́ náà ẹ dákun àwọn kìíní ń bẹ kò bá gbà mú mọ́ ni. ولا تجدر في شيء سيفنى. ẹ ń bóra ẹ sì kẹ́ iná yóò padà bá gbà lọ èyí tẹ́ ẹ bóra yóò máa ṣe yín bí kẹ́ tó bó dúdú padà. kí ló sí rẹ̀ táwọn ọmọ kan yín kíkí ẹ má fira yín ṣe torí ìgbà yìí ni ló fi jẹ́ pé kò sí ohun tó dàbí natural and natural. wọ́n ní sọ fún ọ pé wà látẹ̀bí ká. Àlàbí ṣe ìṣàyẹ̀fúnná. wọ́n ní má jẹ́ kókó ìtànjẹ bá ẹ nǹkan tó máa tán nǹkan tí ò ní lọ gbére má jẹ́ ọjọ́ kó ń lo torí ohun tó sọ ẹ́ ní kàyé ọ̀padà kan ohun tó sọ ẹ́ dọ̀dájú tó sọ ẹ́ doní kara tó gbé mi ò lè pààkì mọ́tò bí síta ẹ̀ fún ọmọ jẹ́ mọ́tò kéèyàn sọ bẹ́ẹ̀ fún ọmọ jẹ́ mọ́tò ẹ̀fọ́ pọ̀ bẹ́ẹ̀ wọ́n lè pààkì mọ́tò bí sílẹ̀ wọ́n ní ohun wọ́n ní ohun tí ó tàn. Bàdá tẹ̀gbì tàbí ṣe ìṣàyẹ̀fúnná. wọ́n ní ohun títí tó bá méjì ojú orí ó kọ sí gbogbo wọ́tọ̀wọ́tọ̀ ká. Fàíṣù ìmọ̀rì ibi fàní gàbá òun. iyọ̀ mi èèyàn níbi ohun tí ó tàn fi hàn hálà wa. Bàdá tàtàtà búrákùn ní àkúlá. wọ́n ti orí gbéraga o jọ ohun tí mo fẹ́ kẹ́ ìwọ tán fi sakọ wọn bọ̀kàn jẹ́ wọn wọrí ayọ̀ kan ni ó ní ohun táwọn bu ẹ kó tí ì níhun àwọn kan fẹ́ níhun tí wọ́n níhun. gbà fọlọ̀ ayé ibi tí wàá dúró sínú. fàdá àǹkà. Fàdá tàtàtà búrákùn ní àkúlá. fàkíbùrù mari. Fàkíbùrù ìmọ̀rì ògùnbà òun ṣàkọ́ òun. ìgbéraga bá gun ọba wípé ilé ìyá arúgbó táwọn ní wọn yà kan ní sóòtù wa kọ́ lóṣù wa bí ọpẹ kúrò àwọn kí ẹ ní ó ti ṣe ẹni torí àní oṣù kan lórí kọ́mọ̀ dà fẹ́ lómi náà ẹ̀ lẹ́fìlẹ́ gbàgbé ipò lòsí tẹ́lómi wáyé náà ní the best ọ̀gbọ́n lọ́wọ́
ipò kọ́mọ tọrọ jẹ náà ni the best fashion tó lè wà kọ̀ọ̀kọ́ gbọ́dọ̀ gbéra o. wọ́n á ní ìyá ọmọ kì í wọn á ìyá kọ́kọ́ lè kúkú ẹ̀ wo wọ́n kọ́ lẹ́rù mẹ́wẹ́ òjò pàbàtà pàjọ ọjà wọn etí ẹ̀. ẹ bá wò ó gbogbo ilé ìyá ọ̀padà sáfún jẹ ìyá dé ń wáyé ẹ̀kí. torí tẹ ẹ̀ fún pé ẹ̀wù rẹ̀ tó sún ẹ̀kọ́ dọ̀tí ẹ̀ lẹ̀. ilé ìwọ̀n ní àbílẹ̀ tó fẹ́ mi. ká omi bá lérò lójú ẹ̀. ṣé mọ̀lẹ́kà jìbìrìlù ó ní iṣẹ́ méje lòún ṣe fún ọlọ́run tó láwọn lóògùn iṣẹ́ ìyá ìbẹ́nu. torí orin tí mọ́mù sáfì kọ ìyá òun lọ́kọ̀ tẹnu ẹ̀ jáde. sìrámù lẹ́yìn. sìrámù lẹ́yìn ládùúgbòtì wàlákì. ìyá òun lọ́kọ̀ tẹnu ẹ̀ jáde. láàmàdù wàlílì àbí gídáwó. láàmàdù wàlílì àbí gídáwó. àwọn ọ̀dà omi lé lókè rẹ̀. àgbo kò wá mẹ́rin tí ó ké sí kábíyèsí ẹ̀dá kùn ní àbẹ́sọ̀ ẹ̀dá kùn ọwọ́ akọ̀jú sókè. ọwọ́ ní wọ́n lọ́wọ́ ilé wà kún ọ̀kẹ́ ìfà àtà bẹ́ẹ̀ ni ọ̀bá tiẹ̀ sí ilé kó tó wọlé yìí níbo ni wọ́n lọ. ìlàlá kó ní ilé àkùn káàtì ẹ̀kọ́ wò sí ilé ọ̀kẹ́ ìfà àtà ìwọ ọlọ́run náà ló kó ní. ẹ má forí kó èpè pẹ̀lú akọ̀wé ní tẹ̀sí àwọn èèyàn kan wà mú ọ̀kan gbọ́dọ̀ gbó sókè pé ọlọ́run orí o kò jẹ́ tán. ìyá wa wọlé kó wo tó dé ó sì wọlé òun lòun ò sí nílé kéfà á ń tà ṣé wọn ọlọ́run ò sí nílé ni. olórí àti jùlílù omi tó lé lójú rẹ̀ tó fẹ́ bọ́ lẹ̀ sábà tó wà kó mi ojú rẹ̀ wọ́n tó bọ́ọ̀lẹ̀ ẹ jẹ́ kí ìjì kí ìjì sẹ́wọ̀n kí ìjì máa wá látòkè ní ìjì ọgbọ́dọ̀ wá látòkè o kó jáde láti ilẹ̀ dédé abẹ́ ilé ọba àtọ́ba àti ilé kí ìjì oko wọn lọ. lórí gbólóhùn tó pé ńlá àtúnkápẹ́ mi ò sí ilé kí ìfàkàtà tí wọn náà sí wọn ọlọ́run tí wọn náà sí ilé ọlọ́run ló ti challenge mi ibi wá hàn wípé èmi ọlọ́run ọba ò ìbẹ́ lè bẹ lóko. ìjì wá gbà lábẹ́ rẹ̀ àtọ́bá o àti ìjòyè àtẹ̀sọ́ ìjì sì kó kúkú ó sì mú wọn kùtùkùtù ó sì fún àwọn náà kábígbà pé ààfin òwú níbẹ̀ ni ààfin parẹ́ ọba náà parẹ́. lórí gbólóhùn ẹ̀yọ̀ kan pé kí n lè máa kún ìfà àgbà tèmi ọba sílé sí wọ lọ́run ò sílé ní ohun tí wọ́n ṣe. mọ́tì ogun ọ lọ ní ayọ̀ kan. fàdà àǹkà dàda bùrà kún àkìlà fàkìbùrù lè má rí ìyókùbà òun ṣàkóso fàkìbùrù lè má rí ìyókùbà òun ṣàkóso. wọ́n tó gbéraga o sórí gbéraga fàkìbùrù lè má yìí wọ́n ní ẹ̀rí gbéraga ọmọ èèyàn. òkùbà òun ṣàkóso. wọ́n lórí burúkú ni ó ti so burúkú mọ́ lẹ́sẹ̀. ẹni wọ́n bá ti ní gbéraga orí burúkú rẹ̀ dé àìláyọ̀ ọkàn ni wọ́n gbọ́ gàfọ́lọ́hún o lè mọ ọkọ̀ gbà pé ọlọ́run ò sí rárá máwọn míì rí àdá ayé treasure tó lè ní pẹpẹ ọrọ̀ tó lè ní oníkọ̀ọ̀kan ní tẹ́lọ́rùn kò ní ayọ̀ ọkàn tó o bá ti ní ilé ọkàn wọ́n gbé kùránì fànàbí kásàdúrà sallallahu alaihi wasallam. wọ́n ní kùránì kí ni kí n fi ṣe kí ni kọ́ máa jẹ́ àwọn èèyàn wa iṣẹ́ wọn ò lọ déédéé àti ọ̀rọ̀ ọmọ bí àti ìfẹ́yàwó ìfẹ́ àti ìbí kùránì ibò ni ma anzalna alayka al-Qur'an litashqa. wọ́n ní kò rí kùránì tí mo sọ kalẹ̀ yìí ma anzalna alayka al-Qur'an litashqa ìsọ̀kalẹ̀ torí kẹ́ni kó lè sórí ibú
bal walakin li sa'ada ṣùgbọ́n kó lè jẹ́ oríire ma anzalna alayka al-Qur'an litashqa èèyàn kẹ́yìn ní kùránì oṣù ìbú kùránì yìí wá ní wọ́n sọ fún wa pé al-Qur'an gínà la faqra ba'dahu wala gina dunahu. wọ́n yẹ rí kùránì oríire ní o ọrọ̀ ní o la faqra ba'dahu. la faqra ba'dahu ọrọ̀ tó yẹ pé tọ́ bẹ́ẹ̀ ti lè dé báyìí la faqra ba'dahu kò sí egbó àsẹ́yìn ẹ̀ mọ́ wala gina dunahu. kò sì sí oríire àbí ọrọ̀ kan láì sí kùránì. àwa ka Yasin kan wa suratul Yasin qalbul Qur'an sì rí Yasin òun lọ kan al-Qur'an. so nínú gbàgbọ́ bàbá ká Yasin torí pé tó ṣe ń lọ lọ́wọ́ online program là ń ṣe aka odidi Qur'an náà wọ́n yìí ti sọ fún wa pé Qur'an yìí ma anzalna alayka al-Qur'an litashqa. Qur'an yóò sọ̀kalẹ̀ kó lè pé ibú bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n gbogbo ẹni ọba ti gbàgbọ́ ó sì ṣe kó lè fi sórí rẹ̀. Yasin láàkì ṣùgbọ́n ní gbàgbọ́ ọkàn náà ní gbé nǹkan ló aṣọ Yasin lórí Qur'an pẹ̀lú gbàgbọ́ rí ní ìlú kó lè Qur'an la fẹ́ kí ní sèká fi ṣàdúrà dákun tó ọjà lé Ọlọ́run ọba tí dárí jẹlẹ́sẹ̀ ọba tí tọ́ni sọ́nà ayọ̀gàn dákun ẹ̀bùn Ọlọ́run àtọ̀rọ̀ rẹ̀ nítorí ẹ̀ bá mú òòlì ní ayọ̀gàn Ọlọ́run ẹ̀ dákun ẹ̀bùn wa ẹ̀ dákun ẹ̀fẹ̀ tàwa lọ́rẹ̀ ẹ̀ dákun ẹ̀fẹ̀ tàwa lọ́rẹ̀ ẹ̀ mọ̀ sí wa lójú kòkòrò ẹ̀ mọ̀ jẹ́ kí yòròyòrò ayé ọ̀sọ̀ wá dọ̀tá yín ẹ̀ mọ̀ jẹ́ kí àdá ayé kọ́bà kí á bà wá jẹ́ àtọ̀rọ̀ ni àwa fẹ́ kẹ́ ẹ tó wa afẹ́kẹ́ ẹ tó wa níbi pé nǹkan jẹ́ nìkan ò ní wù wá afẹ́kẹ́ ẹ dákun ìwọ́n bá ọ̀pọ̀lọpọ̀ wọ́n tọ Yasin labẹ́ ké ṣùgbọ́n lòdì odidi Kùránì odidi Kùránì labẹ́ ké sí lára sùúrà Yasin ohun tí kálukú bá fẹ́ fi sáyẹn ẹlòmíì níwà kò sì ti ń ká ní fi ń wà kàtàkàtà òun náà kọ́ ṣùgbọ́n àwọn ìrìn burúkú kan wà tó náà bá bá wọn ní kò ní jẹ kò ní Ọlọ́run dákun àní ẹ bá tó sí orí ìwà kọ sí dáadáa. Ọlọ́run ìwọ òkúkú wí Ọlọ́run bèrè tó sórí rẹ kọ sí dáadáa sí alùpùpù fẹ̀mí wí tiẹ̀ fọkàn wí ìwọ́n tó bá lè kọ́ fọkàn kọ́ fọwọ́ kọ́ olúwa sórí tèmi ẹ̀tún kọ sí rere ẹ̀tún tí ó dùn sí ẹ̀jẹ̀ ó dùn létí ó dùn lọ́kàn. á ké orí Kùránì sí lára Suratu Yasin á ké Suratu Yasin lóun tí mo rí yàrá Kùránì nísìn ohun tí ń gùn ọlọ́kàn òun náà máa dàní hàn èmi ò lágbára àti ṣe kankan o ṣùgbọ́n àkẹ́kọ̀ọ́ náà máa ṣe wá sí dáálé ká máa ṣàdúrà fún yín àwọn èèyàn ń pè mí báwọn rí ìyanu ṣùgbọ́n àwọn ọ̀dàbí àwọn ẹlẹ́sìn wa kejì tó ń pé tó lọ àṣẹ fún wọn wá sọ lójú kí tọ̀ wọ́n bá pàmì Ọlọ́run ti sọra rẹ̀ di nǹkan míì ẹ̀bá mùsùlùmí ọ̀rọ̀ wa gba sùúrù ṣùgbọ́n gbogbo àwọn míì náà wà lọ́ọ̀lá tí ń sọ yìí pé wàláhì tiwárí báyìí. So my story should be better than how it is at the moment inshallah with here Daniel. Ya Allah, please change my life to better. Káyé mi dá kí tiẹ̀ náà dá ẹ̀ Daniel nítorí ọba fẹ́ ẹni ọba ní sàrà tí ó ṣe kíláàsì gbọ́ ẹni ọba ní sàrà tí ó ṣe kó ṣe é sádàníyàn odidi Kùránì la fẹ́ kí o. ṣùgbọ́n lóyún nù Suratu Yasin torí Suratu Yasin qalbul Qur'an ọkàn Kùránì gbogbo ohun tó fẹ́ mọ̀ Daniel. kí a sinna ọbẹ̀ Al-Fatiha àmín bismillahir rahmanir rahim yasin al-Qur'an al-hakim innaka laminal mursalin ala siratin mustaqim tanzilul azizir rahim litunzira qauman ma unzira aba'ahum fahum ghafilun kana qawlan ala karim fahum la yu'minun inna ja'alna fi a'naqihim aghlalan fahiyya ila al-qulub maw'un وجعلنا لبين صدا وبدل صدا وأغشيناهم فهم لا يبصرون وسواء عليه أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع ذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نهل الموتى ياسين لبين في إمام مبين
واضرب لهم مثلا أصحاب القرية المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعددنا بذلك فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء يكذبون قالوا ربنا يعلم إنا إليكم مرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي ألا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذوا من دونه آيات إلا ما لهم بضر لكنني صحابي لا يرشدون إني كان في ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخلوا الجنة على قوم يعلمون بما كفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن أهلنا صلاة واحدة فإذا هم خالدون وأسرة على الإمام ما يأتي من رسول إلا كانوا به يستهزئون ألم يروا أن أهلكنا قبلهم من القرون أنهم لا يرجعون وإن كل لما كذبوا علينا مرسلون وآية لهم أن ما كان علينا وأخرجنا معهم يعبدون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما ملكت أيدينا فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم وما لا يعلمون آية لهم الليل نسخه النهار والشمس تجري بأمر الله ذلك العزيز العظيم العليم والقمر قدرناه منازل حتى بلغ القدير لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآيات لهم أنا أمرنا تلهم المشهور وإن نشاء نضربهم فلا طريق لهم ولا هم يهتدون إلا رحمة منا ورحمة إلهي وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا يعبدون وإذا قيل لهم أنفقوا يرحمكم الله قال الذين كفروا للذين آمنوا أنتم ويقولون ربنا فأزواجكم صادقين ما يزيدون إلا صدقة واحدة قالوا يكسبون ولا يستطيعون توصية ولا هم يرجعون ونفخ في الصور فإذا هم لا يعلمون قالوا يا هذا إن كانت إلا عصاية واحدة وإذا هم جسد لدينا يقولون واليوم يعلم نفس شيئا ولا تستطيع أن يعملون إن أصحاب الجنة يوم يجب يقاتلون هم أزواجهم الزوجات مهتدون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وابتغوا يا المجرمون أرأيتم يا بني آدم أن أذهب الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أرسلنا بكم لله جزاء ولم تكونوا تأكلون هذه الأنعام التي كنتم توعدون إذ نرى اليوم ما كنتم تكفرون اليوم تعتب هؤلاء وتكلم هذه وتجعلهم مما كانوا يكسبون ولو جاء لمسنا على أهله فاتبعوا الصراط وأني يبصرون ولو أخذنا ولا مكان واستقاموا إلا ما تزعمون ولا يعلمون ولا يعلمون لينذر من كان حيا ويعيب المال كافرين ألم يرى أنا لهم جاهدنا اليوم فهم لا مالكون وخلدنا على ولياءهم ومن يأكلون ولهم بالأفراد ومن ذلك ولا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند مهتدون ولا يأتوك قولهم إلا لهم وما يعبدون أولم يأت الإنسان أنا خلقناه من نطفة إذا هو في مبين وظهر ما مثل ونسي خلقه ولم يزن غير رميم قل إني الذي أتى لمن رسول بخلق عليم أليس ربنا بالأنهار وأنتم له جدود أليس الذي خلق السماوات والأرض والجبال خلق له ولا خلق الله العليم إنما أمره إذا أراد أن يكون فسبحان الذي لا يعلم كل شيء وإليه ترجعون الفاتحة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Financial breakthrough
financial breakthrough lẹ́kùn rírí ṣe tówó tajé tọrọ ọlọ́run ó sì fún ọ. Àmín. ọlọ́run afẹ́kọ̀ọ́ fàjùlọ ọ̀nà lórí ọ̀tá tí ọba ta lọ̀tá tọ́ta ọmọ sọ pé òun lòun dínà mẹ́nìkan ta lọ̀tá tí ọmọ sọ pé ohun tóun bá ṣe là ṣe pé ọlọ́run fi àjùlọ rẹ̀ hàn ọ̀tá mi bí tiẹ̀ náà ọlọ́run fàjùlọ rẹ̀ hàn ọ̀tá mi ohun tí ń pẹ́ kò ní í ṣe ìyẹn ọlọ́run kọ́ lajú kalẹ̀ báyìí yẹn fi ṣe ohun tí ń pẹ́ kò ní bọ́ sí yẹn àlọ́tá mi ọ̀tá rẹ̀ máa rí jẹ́ ọlọ́run fi àjùlọ rẹ̀ hàn lórí ọ̀tá mi nǹkan tí ń sọ pé bóun bá sì wà láyé sẹ́ ẹ̀ kò lè ṣe olúwa ẹjọ́ ọ̀ràn tó kalẹ̀ báyìí lójú ẹ̀ yẹn ṣe o ẹ fàjùlọ hàn lórí ọ̀tá mi ọlọ́run ó fi àjùlọ hàn lórí ọ̀tá rẹ̀ àwọn tí wọ́n gbé báwọn bá ń bẹ láyé ló bímọ bólúwa aláàánú ti wà lókè láṣẹ àtìmọ́lẹ̀ rẹ̀ tí ò ní di òkùnkùn ó bí ọmọ lójúmọ́. àwọn tí wọ́n kọ̀ ní lóyún torí oyún máa ń jòdà lára ẹlòmíì bí ẹni tó lọ tọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wa ẹlòmíì ò pé gbèfàdúrà yóò kó oyún mẹ́sàn-án ti bàjẹ́ lára àwọn àníwọ̀ lọ gbogbo àwọn tó ń pè ètò ti parí òlé kò tó ẹ̀ ọlọ́wọ́ ẹ̀fà jọ hàn èyí oyún wọn wá nísìn àmì ìdí ni gbogbo àwọn tó ń tọ́ ọmọ kéèké lọ́wọ́ ẹ̀rí mọ sáré ọmọ yóò ní tọ́ba dàsùpé yín kò ní dàrá tọ́ba dàsùpé òjòkó kò ní dàrá tọ́ba dàsùpé àti kò ní dàrá lásìkò tẹ́lẹ̀ omi ìtọ́mọ lọ́wọ́ ní máa tòsí. gbogbo ọmọ tí kálukú bá bí akọ́ládé akóredé akówódé akọ́ládé ìwọ lọ́wọ́ àní ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe lórí Kùránì orídì kan tá a sọ ká lábẹ́ Yásìn nísìnyí pé ẹ kàn fà jùlọ yín hàn fáwọn ọ̀tá ọ̀tá rẹ̀ ò fẹ́ kọ́ pààrọ̀ aṣọ Olúwa fà jùlọ hàn lójú ẹ̀ náà ni ká máa róbí owó ká máa rọ̀ bí ọ̀tá òfin ọkọ́lé kódà ẹ̀sìn àti ìgbàgbọ́ rẹ ọ̀tá rẹ fẹ́ kọ́ dàrú mọ́ ẹ lọ́wọ́ torí pé nípasẹ̀ pé ọ̀tá fẹ́ kí ẹ̀sìn àti ìgbàgbọ́ rẹ ó dàrú ni wọ́n fi ń pé àwòtọ́ bá bọ̀ bẹ́ẹ̀ àwòtọ́ bá bọ̀ tìbáládùá ni àwòtọ́ bá bọ̀ bẹ́ẹ̀ ìwọ Ọlọ́run tẹ́nìkan ò lè fọ́ ní kó fi àjùlọ hàn sẹ́ àní lórí ìwúdà nǹkan mi pé ẹbí lẹ̀ á wò torí tọ́ bá fàjùlọ rẹ̀ hàn ló lè dà n ò fi ní mọ béèrè pé wọ́n dà gbàgbọ́ lónìí fọwọ́lera rẹ̀ láyà kó pé Ọlọ́run fi àjùlọ rẹ̀ hàn lórí àwọn ọ̀tá rẹ̀ káwá wí nàmá àmúròwó mẹ́ta ká zùbà ń rọ̀ bí ká ó tóbi jọ Sunday káwí lẹ́ẹ̀mẹ́ta oyún lọ fẹ́ ni ẹlòmíì ò rí nǹkan oṣù rẹ̀ mọ́ ẹlòmíì rí kọ̀dá oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ o ẹlòmíì ayé tó wọn bá ti sùn báyìí òun ò rí àwọn lójú ọrùn ẹlòmíì tó wọn bá ti sùn wọn máa bá àwọn sùn mọ́júmọ́ ni tí gbogbo ara wọn ó sì tutù ẹwọ irú ìṣòro wò lélẹ́yìí ìwọ lọ́wọ́ kí ni jogun ayé kí ni jẹ́ mi òkùnkùn kí ni jẹ́ gbẹ́ níwájú rẹ̀ àní òun fira rẹ̀ hàn gbogbo ẹ̀mí burúkú tí ń bá ọjà lónìí kọjáde. kájú mẹ́ta innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun innama amruhu idha arada shay'an أن يقول له كن فيكون لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹni bá ní sàrà tí ó ṣe ẹni bá lówó mọ́tò tí ó san kó tó wà tó àní àkáǹtì ẹ̀ fi sí láti jẹun GT Bank 021816546 GT Bank 021816546 GT Bank 021816546 Sheikh Muhammad Jamiu Sanusi ọlọ́wọ́ gbàdúrà gbọ́ ọ. Àmín. Ilé-iṣẹ́ ogun oníbàjẹ́ o. Àmín. So àárẹ̀ ogun ilé-iṣẹ́ tèmi náà ọlọ́run nípa àkájẹ́ ogun ilé-iṣẹ́ a tún ti dá ilé-iṣẹ́ mi lẹ́ o. So a ti dá àmì ọlọ́run fashion brand sílẹ̀ àmì ọlọ́run fashion brand AFB àmì ọlọ́run fashion brand à ń ṣe renovation ọ́fíìsì kankan lọ́wọ́ báyìí fún so a máa launch it hopefully inshallah by next week. A sì gba àwọn èèyàn tó èèyàn láti máa bá wa ṣiṣẹ́ òsínú aṣọ tá à rán so ń padà èmi mo ní ọ̀la yìí mo lè polú ẹni wí ẹni ha o ẹ bá wa lásọ o ẹ sì bá wa rán à ń ta bàtà à ń ti bàtà pápá à ń dẹ̀ ń rán aṣọ bí wọ́n fẹ́ rán gbádá bí wọ́n fẹ́ rán sútù bí wọ́n fẹ́ gbogbo àwọn fìlà tí mo dé yìí gbogbo ẹ̀ lọ́wọ́ ní àmì ọlọ́run fashion brand wà á rán sọ ìyàwó à ń rán sọ ọkọ à
àwọn gbogbo àwọn groomsmen gbogbo ẹ̀ làwọn so àmì ọlọ́run fashion brand ẹ ṣe o àmọ̀rí ti yẹn kọ́ anájà o àdúrà ògbó ọgbà o. Àmín. Sallallahu alayhi wa sallam. Ẹ̀mí gígùn àlàáfíà ọ̀rọ̀ ọlọ́run dẹ́kun mọ́ṣá bọ̀ yẹn dáa fún àfa wa. Má fara ní má jẹ mọ̀nira. Àwọn màmá àgbà náà ọlọ́run dẹ́kun má fara ní má jẹ mọ̀nira. Ọmọ má jẹ mọ̀nira lórí ẹ̀. Aya má jẹ mọ̀nira lórí ẹ̀. Ẹbí má jẹ mọ̀nira lórí wọn. Gbogbo jàmọ́ alákọ̀ọ́kọ́ má jẹ mọ̀nira lórí wa. Laqad ja'akum li'ilafi. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum. Azizun alayhi ma anittum. Harisun alaykum bil mu'minina ra'ufur rahim. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف. ẹ ṣé o kò síbi tí a máa gbé aṣọ wa dé o iléeṣẹ́ wa gbogbo à ń gbé aṣọ lọ lóye bó gbogbo ẹ̀ là ń ṣe à ń ṣíkọ adìẹ tiẹ̀ ní kò sílùú tẹ̀ ní ká sọ mi dáhùn o iléeṣẹ́ ńlá ni o gbogbo àwọn instrumenti kankan a ti ṣètò rírà rẹ̀ ẹ bá wa ránṣọ what are you friends for you cannot support my brand gíláàsì ọ̀rẹ́ fún tàbá lè ràn án lọ́wọ́ ẹ kàn lè máa wo kíni wa tẹ́ bá lè láìkì wa ẹ̀kọ́ fọ́lù wa ni o ò lè máa ma láìkì wa ọba àgbàgbọ́ ọmọ wo kíni wa ò ní láìkì wa ọ̀kọ́ fọ́lù wa ni àmì ọlọ́run fashion brand àti kò sí wa sọ́dọ̀ hàn kò sí oríṣiríṣi sọ ẹ dákun ẹ sọpọ́tì wa o ẹ gbà sọ fún wa iléeṣẹ́ gbogbo àwọn expert gidi láti gbà ẹjọ́ o à ń bẹ̀ yín o ẹ sọpọ́tì iléeṣẹ́ wa o àrùn sọ àrùn jáàtì ọlọ́run wa pẹ̀lú wa inshallah sọ́lú wa lórí ìkẹrì àmì ọlọ́run fashion brand àmà lọ́ọ̀tì ẹ̀ officially by next week inshallah salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Stay tuned for more interesting programs on My Naija TV.